Dásí ọ̀rọ̀ mi bàbá, má jẹ́ fara sínú òkú. Ìgbà tí ìṣòro bá dé, Ọlọ́run mi yára dìde. Níbi tá ti kọ̀ mí sílẹ̀, sọ mí dògo ayérayé. Dásí ọ̀rọ̀ mi bàbá, má jẹ́ fara sínú òkú. Ìgbà tí ìṣòro bá dé, Ọlọ́run mi yára dìde. Níbi tá ti kọ̀ mí sílẹ̀, sọ mí dògo ayérayé. Bàbá yìí dé tọmọlẹ̀, màmá yìí mọ́lẹ̀ rẹ̀ dé. Olúwa yọ lára rẹ̀, onípò balẹ̀ gbàgbọ́. Níbi tá ti ṣe sí rẹ̀ o, wá padà wá tún dòdò. Dásí ọ̀rọ̀ mi bàbá, má jẹ́ fara sínú òkú. Nígbà tí ìṣòro bá dé, Ọlọ́run mi yára dìde. Níbi tá ti kọ̀ mí sílẹ̀, gbogbo ayérayé. Aráyé fi mí ṣẹlẹ́yà, ará ilé mi fi mí ṣẹ̀sín. Ẹ ò rí alákọ̀rí, ó tún Balẹ̀ àdúrà lọ, níbi tá ti jẹ́jọ́ mi Jésù, sọ mí dògo àpèsè. Dásí ọ̀rọ̀ mi bàbá, fara sínú òkú. nígbà tí ìṣòro bá dé, Ọlọ́run mi yára dìde. Níbi tá ti kọ̀ mí sílẹ̀, sọ mí dògo Gbogbo ayérayé. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ bàbá, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ àtòlù, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba àwọn ọba. Jésù wá dá mi lóhùn, kí ẹnu mi lè gbọ́rọ̀ rẹ̀ pẹ́pẹ́. Dásí ọ̀rọ̀ mi bàbá, fara sínú òkú. nígbà tí ìṣòro Bá dé, Ọlọ́run mi yára dìde. Ikọ̀ mi sílẹ̀, nídògo ayérayé. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ jẹ́ ká dúpẹ́, ẹ jẹ́ ká dúpẹ́. Torí pé a ti rí àánú gbà, ẹ jẹ́ ká dúpẹ́. Torí pé a ti rí ojú rere rẹ̀, sísá lọ fọkàn kọ́ balẹ̀ má torí àìlọ́kọ gbà gbòòrò jẹ́. tó. Àti máa bànújẹ́ mọ́, ipò àìbímọ àdìtàn. Gbogbo bí ta ti fi ọ́ ṣẹlẹ̀ yà, wá tó wá padà lọ gbé gba ọ̀pẹ. Dásí Ọ̀rọ̀ mi bàbá, fara sínú òkú. nígbà tí ìṣòro Bá dé, Ọlọ́run mi yára yára dìde. níbi tá ti kọ̀ Kọ̀ mí sílẹ̀, sọ mí gbogbo ayérayé. ayé ló sọ pé ó ti parí, ènìyàn ló ní kò sí Ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ọ̀nù Níbi tí ayé sọ pé ó ti parí nínú ọ̀rọ̀ wa, Ọlọ́run gbé àánú rẹ̀ dìde. Dáadáa, ògo. Ọ̀rọ̀ mi bàbá, má jẹ́ fara sínú òkú. Ìṣòro bá dé, Ọlọ́run mi yára dìde. Tí kọ̀ mí sílẹ̀, sọ mí dògo ayérayé. ọ̀rọ̀ ìyá ṣe lákòókò rẹ̀, bẹ́ẹ̀ mà ní Ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ jẹ́ á dúpẹ́. ìtùnú sáyé rẹ̀, wípé ogun tí ìjà rẹ̀ ti Tán, tóbi láti kọ̀ mí sílẹ̀, ọdún ọ̀padà lòdì ògo lójú wọn. ní ọ̀rọ̀ mi bàbá, má jẹ́ fara sínú òkú. Ìṣòro bá dé, Ọlọ́run mi yára dìde. Ibi tá ti kọ̀ mí sílẹ̀, sọ mí dògo ayérayé. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ bàbá. Ọba tó pọ̀ nípá àti agbára ni, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé Olúwa ò ṣé, ẹ̀mí mímọ́ ò ṣé, ọba àwọn ọba ò ṣé, Ọlọ́run àtòbìjò ò ṣé, agbé ọ̀gá ò, ayọ̀ ọ́ lógo. Sọ mí dògo ayérayé. Sọ mí dògo ayérayé. Tí kọ̀ mí sílẹ̀, sọ mí dògo ayérayé. Láti kọ̀ mí sílẹ̀, sọ mí dògo ayérayé. Sọ mí dògo ayérayé. Sọ mí dògo ayérayé. Sọ mí dògo ayérayé. Sọ mí dògo ayérayé.
sọ mí dògo ayérayé. sọ mí dògo ayérayé. Sọ mí dògo ayérayé. sọ mí dògo ayérayé. Sọ mí dògo ayérayé. Ní orúkọ Jésù Kristi olùgbàlà, ọba àwọn ọba yóò sọ wá di ògo ayérayé. Ní orúkọ Jésù Kristi, ẹ̀mí mímọ́ yóò sọ wá di ògo ayérayé. Gbogbo ibikíbi tí a ti kọ̀ wá sílẹ̀ lórúkọ Jésù Kristi, ọ̀run yóò jẹ́wọ́ agbára rẹ̀ lórí ọ̀rọ̀ wa. Gbogbo ibi tí a ti fi wá ṣe ẹ̀yẹ, gbogbo ibi tí a ti sọ pé a lè jẹ́ ènìyàn, lórúkọ Jésù ọ̀run yóò sọ wá di ògo ayérayé. Gbogbo ibi tí wọ́n ti ro ọmọ rẹ pin, gbogbo ibi tí wọ́n ti rò mí pin, gbogbo ibi tí wọ́n ti rò ọ́ pin, lórúkọ Jésù ọ̀run yóò sọ wá di ògo ayérayé. Mo kí gbogbo wa pé a káàbọ̀ sórí afẹ́fẹ́ lónìí, yóò dára fún wa ní orúkọ Jésù. Ọba tó pọ̀ nípa àti agbára, àyíká àti agbègbè wa, lórúkọ Jésù ọ̀run kóró ní agbára iná. Gbogbo ẹ̀ṣẹ̀ tó lè dá àdúrà wa dúró láàárọ̀ yìí, lórúkọ Jésù ọ̀run kó mú gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò, kó dáríjì wá. Ọba àwọn ọba kóró wa ní agbára. Agbára mímọ́ kó sọ̀kalẹ̀ sínú ayé wa. Agbára ìsọdọ̀tun kó sọ̀kalẹ̀ sínú ayé wa. Lónìí ọ̀run kó gba ẹnu wa ṣàṣẹ. Àwọn áńgẹ́lì tí ó bá wa ṣiṣẹ́ láti òdi ọ̀run, lórúkọ Jésù kí wọ́n darapọ̀ mọ́ wa. A ó sì yin Ọlọ́run lógo. Ní ìgbẹ̀yìn àdúrà yìí, a ó gbé orúkọ Ọlọ́run alààyè ga. Gbogbo ala ó ní ẹ̀rí. Gbogbo ẹ̀yin tẹ́ ti ní ẹ̀rí, lórúkọ Jésù ẹ̀rí náà kò ní dìbàjẹ́ mọ́ yín lọ́wọ́. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, gbogbo ẹ̀yin abiyamọ tí ẹ wà lábẹ́ òhìn, ẹ ò ní ṣe lásán lórí àwọn ọmọ yín o. Lórúkọ Jésù Kristi, ẹ ò ní ṣe lásán nínú ìdílé yín. Àánú tó kọjá òye yín ẹ ó rí gbà. Gbogbo ẹ̀yin tí ayé gbé ọwọ́ lé ògo yín, tán gbẹ́sẹ̀ lé ògo yín, ọ̀run fi iná àti àrá yóò ṣí kúrò ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Kí la fẹ́ gbàdúrà lé lórí lónìí? Kí ni Ọlọ́run ní ká lọ tú ìdè rẹ̀? Tí Ọlọ́run ní ká lọ tú ìdè rẹ̀, òní ní day 4. Òní ní day 4. Òní ní day 4. Òní ní day 4. Yóò dára fún wa lórúkọ Jésù. Ohun tí Ọlọ́run ní ká tú ìdè rẹ̀ lónìí ni, Olúwa pa gbogbo ègún ìdílé rẹ lórí ayé mi. Ègún tó ń ṣiṣẹ́ lórí àdúrà mi, ègún tó ń ṣiṣẹ́ lórí ìwé ẹ̀bẹ̀ mi, Olúwa parun lónìí. Ẹ̀yin ogun ọ̀run, ó yẹ parẹ́. Ẹja kọ́kọ́ fi sínú àdúrà pé gbogbo ègún tó ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi, Olúwa, ègún ìdílé bàbá, ègún ìdílé ìyá tó ń ṣiṣẹ́ lórí ayé mi, lórí ayé àwọn ọmọ mi, ẹ̀yin ogun ọ̀run àkókò tó yẹ parẹ́. Ẹja parẹ́. Ọlọ́run, ègún burúkú ni. Ègún a máa ṣiṣẹ́ nínú ayé ènìyàn o. Mo ti sọ tèmi fún yín láìmọye ìgbà. Ègún gbà mí a máa ṣiṣẹ́ ju ogun oṣó àti àjẹ́ lọ. Ègún téèyàn dáyé bá téèyàn ò mọ̀. Ègún tí àwọn baba ńlá wa dúró sórí ilẹ̀ tí wọ́n sọ, ògo ni fún ọ lókè ọ̀run bàbá. Ògo ni fún ọ, 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 ògo ni fún ọ. Ẹ jẹ́ ká bọ àná tí ìwà díẹ̀. Ẹ bù sínú ọmọ rí ẹ̀. Ẹ wá nà sí ojú ọ̀run pé Olúwa, ẹ sáré bò, ẹ bù díẹ̀. Ẹ bọ àná tí ọyìn díẹ̀. Ẹ wá nà sí ojú ọ̀run. Ẹ jẹ́ kí ẹsẹ̀ yín wà lórí ilẹ̀. Ẹ jẹ́ kí ẹsẹ̀ yín wà lórí ilẹ̀. Olúwa Ọlọ́run ayérayé, Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ọba tó pọ̀ nípa àti agbára, a gbé ọ̀gá yìn ọ́ lógo. Ọba tó ń ṣiṣẹ́ nínú afẹ́fẹ́, ayérayé a yìn ọ́ bàbá. Ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. A tún ti dé gẹ́gẹ́ bí ọmọ rẹ lónìí. Ìwọ ló ní ká pa ègún ìdílé rẹ. Ó ní gbogbo ègún tí àwọn baba ńlá wa gbé orí ilẹ̀ tí wọ́n gé, gbogbo àsọtẹ́lẹ̀ tí àwọn baba ńlá wa gbé orí ilẹ̀ fi ẹnu wọn sọ, Olúwa fẹ́ parẹ́ nínú ayé àwọn ọmọ. Olódùmarè, gbogbo ègún tí ó jáde láti ẹnu rẹ sínú ayé àwọn baba ńlá wa, pé nínú ìpọ́njú la ó máa jẹ, nínú agún ojú wa la ó máa jẹ. Ègún ni pé obìnrin ó máa bímọ nínú ìrora, ọ̀rọ̀ ni. Olúwa lónìí parẹ́ lórí ayé tiwa. Aláàánú ni ọ́, ọba tó pọ̀ nípa àti agbára. Mo mọ̀ pé aláàánú ni ọ́, ṣùgbọ́n ègún wo làwọn baba ńlá wa fi ọwọ́ ara wọn fà? Ogun wo náà fi ọwọ́ ara wọn fà tó ń jà lórí ọmọdọ́mọ?
àwọn tó bí wa sáyé nígbà táwa ò mọ̀ ogun wo náà fi ọwọ́ ara wọn fà tó di ègún. Àwa gan fúnra wa ogun wo la fọwọ́ ara wa fà tó di ègún. Olúwa lónìí gbogbo ègún tí ènìyàn gbé orí ilẹ̀ gé nínú ayé wa, èyí tó lè máa jà wá ja ọmọ, lónìí ẹ̀yin ogun ọ̀run ẹ pa ègún náà rẹ́. Ògo ni fún ọ lókè ọ̀run, ògo ni fún ọ lókè ọ̀run, ògo ni fún ọ lókè ọ̀run. Ní orúkọ Jésù, gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn yìí, gbogbo ègún tí a gbé orí ilẹ̀ sẹ́, gbogbo ègún ọ̀rọ̀ òdì tí a gbé orí ilẹ̀ sọ, gbogbo ègún tó ń ṣiṣẹ́ nínú afẹ́fẹ́, gbogbo ègún tó ń ṣiṣẹ́ nínú oòrùn, gbogbo ègún tó ń bá omi ṣiṣẹ́, lónìí lórúkọ Jésù ọ̀run parẹ́. Ẹ̀jẹ̀ Jésù ó parẹ́. Gbogbo ìwọ tó ń rìn lórí ilẹ̀ tí ègún lè wà nínú ayé ẹ, nínú ayé mi, nínú ayé àwọn ọmọ wa, lónìí lórúkọ Jésù ìwọ ilẹ̀ ó yá gbé ègún náà mì. Mo pa á láṣẹ ni, Olóò ti fi wá jọba lórí ilẹ̀ àti gbogbo ohun tó dá sórí ẹ̀. Gbogbo ohun tí wọ́n lò gẹ́gẹ́ bí ohun ègún, ìbáà jẹ́ ẹranko inú igbó ni, ìbáà jẹ́ ewé ni, ìbáà jẹ́ egbò ni, ìbáà jẹ́ omi ni, ìbáà jẹ́ ẹ̀jẹ̀ ènìyàn ni. Gbogbo ohun tí wọ́n lò gẹ́gẹ́ bí ègún tó ń ṣiṣẹ́ nínú ayé àwa ọmọ, mo sọ lórúkọ Jésù ìwọ ilẹ̀ ó yá lanu kó gbé mì lónìí. A ó sì yìn ọ́ lógo, a ó sì gbé orúkọ rẹ ga ní orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín, àmín. Ẹ má dààmú o, ẹ má dààmú o. A ó dà sínú ilẹ̀ ni o. Ẹ má dààmú o. Yóò dára fún wa lórúkọ Jésù. Tí a bá ti gbàdúrà tán ní òní, a ó lọ dà sílẹ̀ ilẹ̀ ni, ilẹ̀ ni ó gbé mu, ilẹ̀ ni ó fà mu. Ohun gbogbo tí ẹ bá rí tí mo bá ń ṣe, ohun tí mo gbọ́ ni o. Ẹni tó bá gbàgbọ́ ni mo fẹ́ kó ṣe o. Ẹni tí ò bá gbàgbọ́ kó má wọ́rí o. Yóò dára fún wa lórúkọ Jésù. A ó sì rí àánú gbà. Mo kí gbogbo alẹ́ ẹ̀kan sí pé a káàbọ̀ sórí afẹ́fẹ́. A fẹ́ gbàdúrà lórí ègún, ègún ìdílé, ègún ìrandíran tó ń fa ìṣòro sínú ayé wa. Ègún ìrandíran, a family cause that cause problem in our life. A fẹ́ gbàdúrà lórí ẹ̀ lónìí. We want to pray about it, and I know God will answer our prayer. A fẹ́ gbàdúrà lórí ègún tí ó ń jà lórí ilẹ̀ dúdú, ilẹ̀ aláwọ̀. Àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń fi ara wọn wé òyìnbó, a yàtọ̀ sí òyìnbó. Àwọn òrìṣà tí àwọn baba ńlá wa ti bọ kí àwa ó tó délé ayé, ó mọ májẹ̀mú tí wọ́n ti bá wọn dá. Ẹ kú gbọ́ ohun ọmọbìnrin yìí, ẹ gbọ́ testimony ẹ̀ nígbà tí ó ní kí n gbàdúrà pé òun ti wà ní òyìnbó dádé ọdún 11 ní òun ò gbé ohun rere kankan ṣe. Bẹ́ẹ̀ náà sì ni àwọn tó kù nínú ìran àwọn. Mo ní lórúkọ Jésù, Ọlọ́run ní kí n béèrè pé òrìṣà wo làwọn baba ńlá yín ń bọ? Ó ní wọn ò bọ òrìṣà kankan. Mo ní wọn ń bọ òrìṣà. Lọ béèrè lọ́wọ́ màmá tó bí ọ. Àwọn baba ńlá yín ń bọ òrìṣà. Lọ béèrè lọ́wọ́ màmá rẹ̀. Ó ní kò burú. Ó pé màmá màmá dá lóhùn. Màmá ní lóòótọ́ ni o. Ogun táwọn gan bá pò nílé nì pé wọ́n ti ní káwọn ó dá owó. Pé baba ńlá bàbá wọn lọ sínú igbó ọlọ́dẹ ni. Ó wá rí òṣùmàrè tó yọ lókè. Ó wá bá òṣùmàrè sọ̀rọ̀ pé ìwọ òṣùmàrè ó yá dèrè kó bọ́ sílẹ̀. Mo fẹ́ gbé ọ lọ lé lónìí. Àṣẹ ń bẹ, ó sì bọ́lẹ̀. Ó wá sọ wá dá májẹ̀mú pẹ̀lú ère yìí pé ìwọ yìí tí n bá ti ń bá ọ sọ̀rọ̀ ohun tí mo bá ti fẹ́, ó ní kó ṣe fún mi o. Èmi náà ó sì máa ṣe báyìí fún ọ lọ́dọọdún. Ère ni bàbá gbé wálé. Ó ti sọ ọ̀rọ̀ àṣẹ. Kò pẹ́ kò jìnnà ni bàbá kú. Bàbá ò sì sọ ohun tó fi ń bọ ère yìí, kò sọ ohun tó ń fún ère yìí. Ègún pẹ̀lú májẹ̀mú tó bá ère yìí dá, ó wá ń jà nínú ayé àwọn ọmọ. Wọ́n náà wá ti rìn lọ bì kan pé wọ́n ní káwọn dá owó táwọn ó fi ṣe àjò láti gbé ère yìí sọnù. Mo ní bó bá wọn dá, bóyá ló ralẹ̀ tó fi kú. Ó jẹ́ képe Jésù Olùgbàlà kó gbà ọ́. Wọ́n bá jù ú nù. Ṣé wọ́n ju májẹ̀mú tán bá ère yìí dá? Tí bàbá bá ère yìí dá, ṣé wọ́n jù ú nù? Ẹ já sọ fọ́lọ́run
mo kí gbogbo yín bẹ́ẹ̀ ṣe wọlé sórí afẹ́fẹ́, yóò dára fún wa lórúkọ Jésù. ẹ já sọ fọ́lọ́run pé gbogbo ègún tó ń ṣiṣẹ́ òdì, any kind of cause that is working negative against my life, God destroy them in the name of Jesus Christ. Gbogbo ègún tó ń ṣiṣẹ́ òdì, tó ń ṣiṣẹ́ burúkú nínú ayé mi, Olódùmarè tó ń ṣiṣẹ́ lòdì sí ayé mi, ẹ̀yin ogun ọ̀run lórúkọ Jésù, ó yẹ ẹ bì wọ́n ṣubú lulẹ̀. Ẹ pa ègún náà rẹ́, ìwọ ilẹ̀ lanu kó gbé ègún yìí mì. Ègún tí àwọn baba ńlá wa dá, ègún tí àwọn ìyá ńlá wa ti dá, májẹ̀mú ègún tó ń ṣiṣẹ́ òdì lórí ayé wa, ẹ̀yin ogun ọ̀run ó yá ìwọ ilẹ̀ gbé mì. Ẹ já gbàdúrà yìí. Tí ègún bá ń ṣiṣẹ́ nínú ayé ènìyàn, àwọn nǹkan kan wà tó jẹ́ pé ó máa ń farahàn nínú ayé ènìyàn. Tí ọmọ Ọlọ́run bá ti ń notice àwọn nǹkan kan nínú ayé ẹ̀ gradually, ègún ló ń ṣiṣẹ́, tàbí tí wọ́n ń gbé ọ padà lójú ìran lọ sí ọ̀dọ̀ àwọn baba ńlá rẹ, tí wọ́n ń gbé ọ padà lọ sí ibi ìpìlẹ̀ tó ti wá, ìdílé tó ti wá. Ègún kan wà tó ń ṣiṣẹ́ òdì. Ègún náà ló fẹ́ bá jà lónìí, tí Ọlọ́run ó sì gbèjà rẹ jà, ó sì ṣẹ́ ogun náà wọlẹ̀. Tí o bá ń rí àwọn ìdojúkọ àbí àwọn ìtìjú kan tó ń ná ayé rẹ, ègún kan wà tó ń ṣiṣẹ́. Ègún a máa fa ìtìjú nínú ayé ènìyàn. Ègún a máa fa ebi nínú ayé ènìyàn. Ègún a máa fa marital delay. Ègún a máa jẹ́ kí èèyàn ní ìṣòro àti lọ́kọ. Ègún a máa jẹ́ kí èèyàn ní ìṣòro àti ṣe kíni o, àti lọ́kọ. Ẹkún wà lábẹ́ ohùn nígbà tí Ọlọ́run sọ wípé ẹnìkan ń bẹ lábẹ́ ohùn mi, bí ẹni tí ń bẹ lábẹ́ ohùn mi yìí o. Ìyálé ìyá wọn ti fi lé ọmọ ẹ̀ dájọ́, ó sì gégùn pé gbogbo ọmọ tó bá jáde láti inú ẹbí kò sí tí ó gbé ọmọ jó, n ò tiẹ̀ ní lọ́kọ débi wọn ò bímọ. Ọmọbìnrin ní òun ni dádì, pé gbogbo àwọn ẹ̀gbọ́n òun gan kò sí tó wà nílé ọkọ, kò sí tó wà nílé ọkọ, kò sí tó bímọ. Mo ló bímọ lórúkọ Jésù, ó sì ṣègbéyàwó. Gbogbo tá a fi gbàdúrà tọ́lọ́run sì gbọ́ àdúrà rẹ̀, kò tún ìròpó tó sùn mẹ́ta, ó ṣègbéyàwó, ó ti bímọ báyìí. Àwọn agbára kan máa ń ṣiṣẹ́ nínú ayé ènìyàn tí ègún bá wà, tí èèyàn gbọ́dọ̀ fura sí. Àwọn ègún a máa fa gbèsè nínú ayé ènìyàn. Ó rí pé kò sí nǹkan kan tó lè dáwọ́lé, gbèsè lèyìn ó jẹ bọ́ ń bẹ̀. Ègún burúkú ni, ó máa ń ṣiṣẹ́ nínú ayé ọmọ Ọlọ́run tí èèyàn ò bá súnmọ́ Ọlọ́run tó àti bó ti yẹ. Ègún ìlọ Ọlọ́run fẹ́ ká bájà lónìí. Ègún a máa jẹ́ kí gbèsè kó sọ ènìyàn di ènìyàn yẹpẹrẹ. Gbèsè a máa mú ìpọ́njú, a máa mú ìyàwọ́nú ayé ènìyàn. Gbèsè a máa jẹ́ kí ìgbéyàwó dàrú. Ègún ó di gbèsè ó sì dàgbéyàwó rú. Nígbà tí ọkọ àti ìyàwó ò bá lè ṣe bó ṣe yẹ kí wọ́n ó ṣe. Lórúkọ Jésù, gbogbo ègún tó ń ṣiṣẹ́ nínú ayé ẹnìkọ̀ọ̀kan lónìí, ọ̀run yóò fi ẹ̀jẹ̀ rẹ̀ parẹ́, ilẹ̀ yóò gbé ègún náà mì. Ègún a máa fa divorce, ìpínyà láàrin ọkọ àti ìyàwó. Ẹ rí i pé nígbà tí ègún bá ṣiṣẹ́ nínú ayé àwọn méjèèjì, wọn ò ní mọ nǹkan tí wọ́n lè ṣe. Bí wọ́n bá ṣe ń ṣe léyìí tí wọ́n ń ṣe tọ̀, gbogbo ẹ̀ ó kàn máa já ní pú. Gbogbo ẹ̀ ò tiẹ̀ ní yọjú sí nǹkan tí wọ́n fẹ́, kò ní yọjú sí rere. Ègún kan ló ń ṣiṣẹ́. Ègún yìí a máa fa àìsàn. Nígbà tí ègún bá fa àìsàn sínú ayé ènìyàn, ó lẹ́rìí pé wọ́n ní nínú fámìlì wọn wọ́n máa ń ní breast cancer. Nínú fámìlì wọn ẹ̀fọ́rí ló máa ń dà wọ́n láàmú. Nínú fámìlì wọn ara gbígbóná ni. Nínú fámìlì wọn ikọ́ ni, ègún ni. Àwọn kan ti dá májẹ̀mú ègún. Ẹ sọ fún Olúwa gbogbo ìpìlẹ̀ májẹ̀mú ègún nínú ayé mi. Olúwa lónìí ẹ̀jẹ̀ rẹ ó yá fi parẹ́. Ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn tó ta sílẹ̀ lórí igi Kábárì, Olúwa fi pa gbogbo ègún ìpìlẹ̀ rẹ nínú ayé mi. Nígbà tí ègún yìí bá fa àìsàn, ikú a máa fa ikú. Ègún a máa fa ikú ó wá. Ẹlẹ́rìí ẹlòmíì wọ́n ní tó bá ti fẹ́. Mo gbàdúrà nígbà náà, mo ti ẹ̀ ṣe ayé tó tó àkàmàrà ni mo máa ń ṣe nígbà náà. Mo máa ń tó àṣírí àwọn ẹ̀mí òkùnkùn bí àwọn ènìyàn máa ń pè mí nígbà náà. Àwọn tó ń bá mi bọ̀ látìgbà náà,
mo máa ń sọ̀rọ̀ bíi Kọ́lá Ọláwuyì tí bá change ohùn mi lè mọ̀ pé mi ni. Máa sọ ìjìnlẹ̀ àṣírí àwọn ẹ̀mí òkùnkùn, àṣírí àwọn oṣó àti àjẹ́. Tí bá parí nígbà náà àwọn èèyàn ó pè mí pé dáàdì ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà fún mi. Èmi ń ṣe pásítọ̀, èmi ò mọ̀ pé Ọlọ́run ó mú mi ni. Ọlọ́run mú mi díẹ̀. Má ní mi ń ṣe pásítọ̀, wọ́n disturb mi. Ọmọ yẹn wá pè mí after program, ó ní ẹ jọ̀ọ́ tí n bá dárúkọ ẹni náà lórúkọ nínú àwọn pìrìsẹ́ńtà ní Nàìjíríà. Ó ní àdéjọ 40 something ni wọ́n máa ń kú nínú ìran wọn. Ẹ̀gbọ́n dádì òun kú ní àdéjọ 40 something. Àbúrò dádì òun náà ó tún kú ní àdéjọ 40 something. Pé àwọn nú ẹbí àwọn mọ̀ pé ègún ni. Ègún tó máa ń fa ikú òjijì nínú ìran mi. Olúwa jẹ́ kí ilẹ̀ ó gbé mi lónìí. Ẹ̀yin ogun ọ̀run o, ẹ̀yin ogun ọ̀run o, ẹ̀yin ogun ọ̀run o, ó yá jẹ́ kí ilẹ̀ ó gbé mi. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, àwọn ègún kan wà tó máa ń ran ìṣòro lọ́wọ́. There is a cause that trigger problem in our life. Ègún yìí ló máa ń ran, ó máa ń trigger ìṣòro, ló máa ń ta ìṣòro jí. Yóò dojú ogun kọ ìṣòro. Ègún dojú ogun kọ ìṣòro ó sì dìde nínú ayé ènìyàn. Òun lẹ ṣe rẹ́lòmíì tó máa ń rìn kiri inú títì tó jẹ́ pé ègún ló ń jà nínú ayé rẹ̀. Tẹ́ bá bí pé bo ló ń lọ kò mọ ibi tó ń lọ, ibi tó ti ń bọ̀ kò mọ̀. Ẹlòmíì ègún yóò trigger gbogbo nǹkan tó wà nínú ẹ̀yà rẹ̀, kò ní rórun sùn látàlẹ́ tílẹ̀ ó fi mọ́, yóò kàn mọ́ yí lọ ni. Ègún burúkú ló ń ṣiṣẹ́ nínú ayé ènìyàn nítorí kékinni àwọn baba ńlá wa, àwọn ìyá wa wọ́n ti dá májẹ̀mú pẹ̀lú àwọn ègún burúkú yìí. Ìwọ sì ti jẹ́ ọmọ Ọlọ́run láàárọ̀ yìí, mo fẹ́ kó o gbàdúrà. Ọ̀pọ̀lọpọ̀ wa ń gbàdúrà. Ọlọ́run pe àkíyèsí mi sí nǹkan kan lánàá nígbà tí mo wà ń bí. Ó ní lọ sọ ìtumọ̀ àdúrà fún àwọn ènìyàn. Lóòótọ́ gbogbo wa mọ̀ pé àdúrà téèyàn bá wá nǹkan lọ́wọ́ Ọlọ́run lèèyàn máa ń gbàdúrà. Ẹlòmíì bìlíìfì pé ṣàjẹ́ kí n gbàdúrà lásán. Àdúrà jẹ́ nǹkan pàtàkì. Ó jẹ́ nǹkan pàtàkì tó dàbí ìpéjọpọ̀ láti bá Ọlọ́run sọ̀rọ̀. O gbọ́dọ̀ mọ ìtumọ̀ àdúrà kó tó lè ní okun àti ẹ̀mí láti gbàdúrà tó fẹ́ gbà láàárọ̀ yìí. Kí ni ìtumọ̀ àdúrà? Kí ni Ọlọ́run ń pè ní àdúrà àpéjọpọ̀ gbà? Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa. Báwo ni àdúrà ṣe ń ṣiṣẹ́ nínú ayé ènìyàn? Kí là ń pè ní àdúrà gan? Ká tó lọ nínú àdúrà tòní, ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Job chapter 42. Job chapter 42 verse 10. Olúwa sì yí ìgbèkùn Jóòbù padà. Ṣé rí iṣẹ́ tí àdúrà ń ṣe? Olúwa ṣe kí ni ó yí ìgbèkùn Jóòbù padà. Inú ìgbèkùn ègún tí èmi àti ẹ wà lónìí, ọ̀run yóò yí padà. Mo máa ń sọ nǹkan kan fún wa. Mo máa ń fi ara mi ṣe sample fún wa. Pé tí ẹnìkan bá tọ̀ ọ́ pé àdúrà ò dáa, tàbí òun rẹ̀wẹ̀sì nínú àdúrà, ò tí ì mọrú ògo tó mú wálé ayé. Ò tí ì mọ̀ pé ìṣòro kan wà nínú ayé ènìyàn. Ó di ọjọ́ tó bá tó mọ̀ pé ìṣòro kan wà nínú ayé ènìyàn kó tó lè yé rẹ̀wẹ̀sì nínú àdúrà. Bíbélì ní Olúwa yí ìgbèkùn Jóòbù padà nígbà tí ó ń gbàdúrà fún àwọn ọ̀rẹ́. Nígbà tó ń gbàdúrà fún àwọn ọ̀rẹ́, àwọn wo làwọn ọ̀rẹ́? Àwọn ọ̀rẹ́ tó ń bu pé irú ìgbé ayé wo ló wá gbé Jóòbù? Ìwọ tá a mọ̀ lọ́lọ́lá, tá a mọ̀ lọ́lọ́rọ̀, ìwọ bọ̀dá tá a mọ̀ pé ọ̀mọ̀wé ni ọ́, you are very brilliant. Irú ìgbé ayé wo ló wá gbé? Jóòbù tún wá gbàdúrà fún àwọn ọ̀rẹ́ yìí. Ó ní Jóòbù ń gbàdúrà fún àwọn ọ̀rẹ́. Olúwa sì bù sí ohun gbogbo tí Jóòbù ní ìṣẹ́po méjì. That means pé àdúrà á máa jẹ́ kí nǹkan ó yí padà. Ìtumọ̀ àdúrà á máa jẹ́ kí ayé tí ò dá ó dára. Á máa jẹ́ kí n tó jẹ́ ìnira nínú ayé ènìyàn kó máa mú ìnira kúrò. Àdúrà jẹ́ nǹkan tí èèyàn fi ń gbọ́ràn sí Ọlọ́run. Àdúrà jẹ́ nǹkan tí èèyàn fi ń gbọ́ràn sí Ọlọ́run. Prayer is very important. It's because an act of obedience to God Almighty. Ìwọ tó bá ti lè ń gbàdúrà, ó wà nínú ìgbọràn, ó gbọ́ràn sí Ọlọ́run. Torí kò sí bó ṣe gba àdúrà
tó ò ní rí ẹsẹ̀ bíbélì láti fi gbà tó ò sì ní gbọ́ràn sí Ọlọ́run tó ò ní tí àdúrà yóò ní máa ró nínú ọkàn rẹ. Tí a bá ṣí bíbélì wá sí Mark chapter 1 Mark chapter 1 verse 35. Mark chapter 1 verse 35. Ó sì dìde ní òwúrọ̀ kí ilẹ̀ tó mọ́, ó sì jáde lọ sí ibi ijù kan, níbẹ̀ ni ó sì ń gbàdúrà. Ṣé ẹ ti gbọ́? Ó jáde lọ sí ibi ijù kan. Ta ni wọ́n ń sọ yìí? Jésù Kristi olùgbàlà. Ó lọ ń gbàdúrà gẹ́gẹ́ bí wọn náà ṣe wà lórí òkè àánú ìtúsílẹ̀ báyìí. Orí òkè níbí. This place is not a church. Kò sẹ́ni tí ó lè gbàdúrà ń bí. Mùsùlùmí ń gbàdúrà, kìrìsìtẹ́nì ń gbàdúrà, aláwo ń gbàdúrà, wọn ó yí padà. Mùsùlùmí ó gbàdúrà yóò mọ̀ pé ànábì tó pè òun ní máa lọ ṣàjèjì mọ́. Ó ní ó sì dìde ní òwúrọ̀ kùtùkùtù, ní òwúrọ̀ kí ilẹ̀ ó tó mọ́. Dàmísì pé ní ọ̀gànjọ́ òru. Ó ní mo ṣe ń kí ẹ̀yin tẹ́ wà Nàìjíríà pé ẹ kú oríire. Ẹ̀yin làdúrà yìí máa ń fẹ́ pọ̀ jù torí èmi máa ń fẹ́ràn kí n gbàdúrà tán kí n wọ bẹ́ẹ̀dì kí n sùn. Ọlọ́run ó bá mi rin ìrìn àjò tó dára. Ó ní ó dìde ní kùtùkùtù kí ilẹ̀ tó mọ́, ó sì jáde lọ sí ibi ijù kan, níbẹ̀ ni ó sì ń gbàdúrà. Ó ń gbàdúrà. Ọlọ́run ń ké pe ìtumọ̀ àdúrà ni pé ibi tó wà tó ti ń ké pe Ọlọ́run ní ìdákẹ́jẹ́jẹ́. Àdúrà jẹ́ nǹkan tí èèyàn fi ń rí nǹkan gbà ní ọwọ́ Ọlọ́run. Àdúrà jẹ́ nǹkan tí èèyàn fi ń bá Ọlọ́run sọ̀rọ̀. Tí a bá ṣí bíbélì wá sí Iṣẹ́ àwọn Àpọ́stólì, Act of Apostle, Iṣẹ́ àwọn Àpọ́stólì orí 9 ẹsẹ̀ 4. Kí ni Ọlọ́run sọ fún wa? Ṣùgbọ́n àwa ó dúró ṣinṣin nínú àdúrà ìgbà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. A ó dúró ṣinṣin nínú àdúrà. That means pé ó dúró nínú àdúrà tó gbà. Mo ti képe Ọlọ́run, mo sì ti dúró nínú àdúrà mi. Àwa ọ̀rọ̀ tó ń gbọ́ lẹ́nu mi yìí ọ̀rọ̀ náà ó wàá gbàgbọ́, ó wàá dúró nínú ọ̀rọ̀ náà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. Ta ni ìránṣẹ́? Èmi ni ìránṣẹ́ tí Ọlọ́run rán láti bá ọ sọ̀rọ̀ lónìí. Pé ìtumọ̀ àdúrà ni. Tó o bá mọ ìtumọ̀ àdúrà tó o bá ń gbàdúrà, o ò lè ní ìrètí nínú ẹ̀. Ẹlòmíì ò mọ̀ ìtumọ̀ àdúrà, ó ní wọ́n ṣe máa ń sọ ìrètí nù. Wọ́n gbàdúrà ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì, oṣù kan, oṣù mẹ́ta, wọ́n láwọn ò rọ́wọ́ Ọlọ́run, wọ́n sọ ìrètí nù. Ṣùgbọ́n tó o bá ti mọ àdúrà ní tó ń gbọ́ láàárọ̀ yìí, ó ń dúró ní ṣinṣin pé nígbà tí ogun bá ti dé, mo mọ̀ ìtumọ̀ àdúrà mi pé Ọlọ́run yóò gbọ́ àdúrà mi. Mo mọ̀ ìtumọ̀ tí mo ti béèrè ní ọwọ́ Ọlọ́run. Tí a bá wo ẹsẹ̀ 3, prayer is an important that it brings solution to our problem. Prayer is an important that it brings solution to our problem. Àdúrà ló máa ń mú ojútùú bá ìṣòro wa. Àdúrà máa ń mú ojútùú dé bá ìṣòro wa. Ẹ wo yẹ ẹ̀yin tí ẹ ti gbàdúrà, àìmọye testimony ló ti wà ń bí. Àráyè tá a bá ráyè lónìí, á play díẹ̀ ń bẹ̀. Pé Olúwa mo dúpẹ́ o, mo ṣe báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ nínú ayé mi. Ọmọkùnrin kan ní testimony ẹ̀ yà mí lẹ́nu. Ó ní látijọ́ tóun ti ṣe tán dáàdì, òun ò ríṣẹ́ gbà, òun ń gun ọ̀kadà. Já gbàdúrà, Ọlọ́run ní kó ṣe báyìí kí n gbàdúrà sí. Ó dáàdì nǹkan yí padà látìgbà tẹ́ ti gbàdúrà o, ṣùgbọ́n ogun báyìí ló máa ń ṣẹlẹ̀. Ọlọ́run tó àṣírí ogun. Ọlọ́run ti ṣẹ́gun fún ó wá fi ibi tí ogun ti ń wá pé kíyèsára níbi tí ogun ti ń wá rèé o. Ibi tí wọ́n ti ń de ọ̀nà mọ́ tí wọ́n fẹ́ kó orógò lòrè o, kíyèsára o. Ọlọ́run àdúrà máa ń mú ojútùú wá sí ìṣòro ènìyàn. Àdúrà máa ń jẹ́ kí ènìyàn rí àánú gbà. Àdúrà máa ń jẹ́ kí èèyàn rí oore ọ̀fẹ́ ní iwájú Ọlọ́run. Gbogbo ìwọ tó wà lábẹ́ òun yìí láàárọ̀ yìí lórúkọ Jésù, ó rí oore ọ̀fẹ́ Ọlọ́run gbà, ó rí àánú gbà lórúkọ Jésù. Àdúrà rẹ yóò jẹ́ ìtẹ́wọ́gbà. Tí a bá ṣí Bíbélì wá sí Second Chronicle chapter 7 verse 14. Kí ni Ọlọ́run sọ fún wa ńbẹ̀? Ẹ jẹ́ ká wò ó. Bí àwọn ènìyàn ti ń pe orúkọ mímọ́, bí àwọn ènìyàn tí à ń pe orúkọ mímọ́ bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n sì ń gbàdúrà, tí wọ́n bá sì wojú mi,
tí wọ́n bá sì yí padà kúrò ní ọ̀nà búburú wọn. Ṣé ẹ ti gbọ́? Àwọn ènìyàn tí à ń pe orúkọ wa mọ́ wọ́n ń pè ọ́ lóòótọ́ pé ìyá aládùúrà. Ṣé o mọ̀ túmọ̀ àdúrà yìí? Ṣé ìwà rẹ jọ mọ́ àdúrà tó ń gbà? Àwọn ènìyàn tí à ń pe orúkọ mímọ́ pé ọmọ Ọlọ́run ni ọ́, ọmọ Jésù ni ọ́, ìyá ṣọ́ọ̀ṣì ni ọ́, ìyá aládùúrà ni ọ́. Ṣé ìrìn àjò rẹ nínú ayé yìí gan jọ mọ́ ìyá aládùúrà? Ṣé o mọ̀ túmọ̀ àdúrà yìí tó ń gbà yìí? Àǹtí, bọ̀dá, bàbá, ṣé ẹ mọ̀ túmọ̀ àdúrà yìí tẹ́ ń gbà yìí? Ṣé ìgbésí ayé yín yí padà ńgbà tẹ́ ti ń gbàdúrà? Ṣé àwọn ìwà kan tó burú jù lọ ṣé ẹ yí padà sí ọ̀nà Ọlọ́run? Ó ní kúrò ní ọ̀nà búburú wọn. Nígbà náà ni èmi ó gbọ́ láti ọ̀run wá, èmi ó sì dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n, èmi ó sì wo ilẹ̀ wọn sàn. Ṣé ẹ ti gbọ́? Nígbà tí ẹ bá ń gbàdúrà tí a ti mọ̀ yín ní aládùúrà tẹ́ sì mọ̀ túmọ̀ àdúrà, gbogbo ọ̀nà búburú yìí náà ẹ gbọ́dọ̀ yí padà o. Ọ̀nà búburú póríṣiríṣi o, èyí tó bá jẹ́ tèmi àti ẹ jẹ́ ká jọ dì í mú. Òun kálukú náà mọ̀ lọ́kàn rẹ̀. Ẹni tó rin ọ̀nà búburú mọ̀. Wọ́n ní àjẹ́ mọ̀ pé àjẹ́ lòun, ṣùgbọ́n òun wẹ́ni tí ó sọ fún pé àjẹ́ ni ọ́ kó lè pa ẹni náà jẹ tí ò bá ní Jésù Kristi nínú ayé rẹ̀, tí ò bá mọ ìtumọ̀ àdúrà tó ń gbà. Ẹni tó ní ìwà búburú mọ̀ lábẹ́ ohun yìí, ohun tí Ọlọ́run fẹ́ kó o ṣe ni pé kó o yí padà, kó o lè wo ilẹ̀ rẹ sàn, kó o lè mú ọ kúrò nínú ègún yìí. Àwọn ọ̀rọ̀ Ọlọ́run yìí ṣe pàtàkì nínú ayé wa. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa. Àdúrà jẹ́ nǹkan tí a fi ń bá Ọlọ́run sọ̀rọ̀. Àdúrà jẹ́ nǹkan tí a ń lò gẹ́gẹ́ bí tá a fi ń communicate pẹ̀lú Ọlọ́run. Àdúrà òun la fi ń bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ jẹ́ á wo ìpìlẹ̀ ayé wa gan-an, ìpìlẹ̀ ayé àwọn bàbá ńlá wa. Ọlọ́run fẹ́ kó mọ ìtumọ̀ àdúrà kó tó lọ nínú àdúrà ègún tó fẹ́ gbà lónìí. Torí ọ̀pọ̀lọpọ̀ ń gbàdúrà ṣùgbọ́n wọn ò mọ ìtumọ̀ àdúrà tí wọ́n ń gbà. Ó ní ìránṣẹ́ Ọlọ́run sọ fún ọ pé lórúkọ Jésù máa lọ àdúrà rẹ ti gbà tó sì gbàgbọ́, nítorí pé o mọ agbára tí àdúrà ní. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ ìtumọ̀ àdúrà. Ẹ já wo ìpìlẹ̀ ayé wa gángbà tí Ọlọ́run ṣẹ̀dá àwa ènìyàn. Ẹ já ṣí Bíbélì wa sí Genesis chapter 1. Genesis chapter 1 verse 28. Genesis chapter 1 verse 28. Ọlọ́run sì súre fún wọn. Ọlọ́run sì wí fún wọn pé ẹ máa bí sí kí ẹ sì máa rẹ̀ sí, kí ẹ sì gbilẹ̀, kí ẹ ṣe ìkáwọ́ rẹ̀, kí ẹ sì máa jọba lórí ẹja òkun, lórí ẹyẹ ojú ọ̀run. Ẹ rí i pé Ọlọ́run ń bá wọn sọ ọ̀rọ̀. Ó sọ nǹkan tí òun fẹ́ fún ayé wa pé ẹ máa bí sí, ẹ máa rẹ̀ sí, ẹ máa jọba lórí ohun gbogbo. Ó ń bá ta ni sọ̀rọ̀? Ta lọ́lọ́run bá sọ̀rọ̀ ń bí? Ọlọ́run bá Ádámù àti Éfà sọ̀rọ̀ pé ẹ máa bí sí. Ó ń communicate pẹ̀lú wọn. Ṣùgbọ́n ǹjẹ́ nínú ọ̀rọ̀ tí Ọlọ́run bá Ádámù àti Éfà sọ yìí, ǹjẹ́ wọ́n tẹ̀lé? Inú àdúrà tí wọn náà ń bá Ọlọ́run sọ̀rọ̀ yìí tó ń communicate pẹ̀lú Ọlọ́run, ǹjẹ́ ó ń tẹ̀lé àdúrà tó ń gbà yìí? Ǹjẹ́ ó ń tẹ̀lé, ǹjẹ́ ó ń fi ọkàn bá àwọn àdúrà yìí lọ? Pé àwọn àdúrà kọ̀ọ̀kan tá à ń gbà ó ní ìtumọ̀ gidi nínú ayé wa. Nínú ayé àwọn ọmọ, àwọn àdúrà yìí ní ìtumọ̀. Tí a bá wo Genesis chapter 3, Genesis chapter 3 verse 9. Olúwa Ọlọ́run sì kọ sí Ádámù, ó sì wí fún pé níbo ni ìwọ wà? Ádámù, níbo ló wà? Ó ń bá Ádámù sọ̀rọ̀ pé mo ti débi tí mo ti máa ń rí yín, mi ò rí yín níbẹ̀ mọ̀mọ́. Àìmọye ìgbà ni Jésù náà ti wá wò wọ̀wù náà wò pé jẹ́ àdúrà rẹ tó ń gbà gbogbo tí mò ń bọ̀ sọ jẹ́ wọ́n á wò ó ṣò ń tẹ̀lé tí ò bá ọ níbẹ̀. Bàbá, bọ̀dá, àǹtí, kò bá ọ níbẹ̀. Ó ti disappoint rẹ bí Ádámù àti Éfà náà ṣe disappoint ẹ̀. Nítorí pé kí ni o mọ̀ tó mọ àdúrà tó ń gbà. Tó o bá ti mọ ìtumọ̀ àdúrà yìí, o ní disappoint Ọlọ́run mọ́. Ẹ já wo verse 10. Ó sì wí pé mo gbọ́ ohùn rẹ nínú ọgbà, ẹ̀rù sì bà mí nítorí tí mo wà ní ìhòhò, mo sì fi ara pamọ́. Kí ló mú mọ̀ pé òun wà ní ìhòhò? Ó ń bọ́ Ọlọ́run, wọ́n jọ ń sọ̀rọ̀, wọ́n jọ ń communicate. Ṣùgbọ́n Ọlọ́run mọ̀ pé nínú communication wa ó ti disappoint mi brother. Adam, ó ti disappoint mi. Ó sì wí pé ta ni ó wí fún ìwọ pé ìhòhò ni ó wà? Báwo ló ṣe mọ̀ pé ó wà ní ìhòhò? Adam, báwo ló ṣe mọ̀ pé ìhòhò ló wà? Ìwọ a jẹ nínú igi nì, nínú èyí tí mo pàṣẹ fún ọ wípé ìwọ kò gbọdọ̀ jẹ.
ibi tí Ádámù ti sọ tí ègún ẹ wo iṣẹ́ tí ègún ṣe. Tá bá wo verse 11 ó sì wí pé ta ni ó wí fún ọ pé ìwọ wà ní ìhòhò. Tá bá wò láti verse 11 yẹn, tá bá wo verse 12 ọkùnrin náà sì wí pé obìnrin tí ìwọ fi fún mi òun ni ó fún mi ní èso igi náà èmi sì jẹ. Ẹ̀yin mọ̀mọ́ ṣe rí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin òun ló ṣe fà á tẹ́ rí pé ó yìí sì lónìí fún àwọn obìnrin láti sáré gégùn. Obìnrin ń tó dùn jù lẹ́nu obìnrin láyé ni àdàbí tó sì ń pè yìí ó ti gbàgbé kẹ́ni tó ń padà bí lé lórí ó ti bímọ fún un. Bádàbí bá bẹ̀rẹ̀ iṣẹ́ ọmọ rẹ náà ó jẹ nínú ìpín ẹ̀. Ṣé àwọn àdàbí tó ti pè lórí ọkọ rẹ tó nǹkan ló ń ṣiṣẹ́ bí ègún nínú ayé ọmọ yìí lónìí, tó nǹkan ló di ègún ìdílé? Ṣé àdàbí tí màmá rẹ ti pè lórí ọkọ rẹ tó nǹkan ló di ègún nínú ìdílé báyìí tó sì wá gbàdúrà lórí ọmọ, àdúrà àgbà àbọ̀? Obìnrin mi òun ló fún mi ní èso tó ní ká má jẹ. Olúwa Ọlọ́run sì bi obìnrin náà pé èwo ni ìwọ ṣe yìí? Obìnrin náà sì wí pé ejò ni ó tàn mí mo sì jẹ. Ibẹ̀ lọ́lọ́run ti sọ̀rọ̀ ègún pé ìwọ obìnrin o nínú ìrora ló máa bímọ, ìwọ ọkùnrin nínú àgún ojú rẹ ló máa jẹ tó máa mu. Àdúrà jẹ́ ohun tí a fi ń béèrè nǹkan ní ọwọ́ Ọlọ́run. Àdúrà tó fẹ́ gbà láàárọ̀ yìí ó jẹ́ nǹkan tí a fi ń béèrè nǹkan ní ọwọ́ Ọlọ́run. Ní orúkọ Jésù ohun gbogbo tó fẹ́ béèrè lónìí ọ̀run yóò fi àṣẹ sí ìbéèrè rẹ. Àdúrà ó jẹ́ ohun tí o fi ń gbà ní ọwọ́ Ọlọ́run. Tí a bá ṣí Bíbélì wá sí Matthew chapter 6 verse 6. Matthew chapter 6 verse 6. Matthew chapter 6 verse 6. Àdúrà jẹ́ ohun tí a fi ń béèrè nǹkan ní ọwọ́ Ọlọ́run. Ní orúkọ Jésù ọ̀run yóò gbọ́ àdúrà wa. Ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ọ̀run yóò gbọ́ àdúrà wa. Ní orúkọ Jésù Kristi ọ̀run yóò gbọ́ àdúrà wa. Ọba àwọn ọba yóò gbọ́ àdúrà wa. Ẹ jẹ́ ká ṣí Matthew chapter 6 verse 6. Ṣùgbọ́n ìwọ nígbà tí ìwọ bá ń gbàdúrà wọ ìyẹ̀wù rẹ lọ, nígbà tí ìwọ bá sì ṣe ilẹ̀kùn rẹ tán gbàdúrà sí bàbá rẹ tí ń bẹ ní ìkọ̀kọ̀. Bàbá rẹ tí ó sì rí ní ìkọ̀kọ̀ yóò san fún ọ ní gbangba. Ṣé ẹ ti gbọ́? Ọlọ́run gbà tó bá ń gbàdúrà wọ ìyẹ̀wù rẹ lọ. That means pé Ọlọ́run fẹ́ràn àdúrà kó máa fi béèrè nǹkan lọ́wọ́ rẹ̀. Ìtumọ̀ àdúrà ni Ọlọ́run sọ fún wa yìí. Àdúrà ni a lè fi gba nǹkan dànù lọ́wọ́ òkùnkùn, lọ́wọ́ èṣù. Àdúrà jẹ́ nǹkan tí o lè fi lé ẹ̀mí òkùnkùn jìnnà nínú ilé rẹ. Lójú àlá, lójú ayé, àdúrà jẹ́ nǹkan tó fi lè lé ẹ̀mí òkùnkùn jìnnà. Àdúrà jẹ́ nǹkan tó fi lè bá òkùnkùn wí nínú ayé ọmọ rẹ. Àdúrà jẹ́ nǹkan tó fi lè pa ègún rẹ nínú ayé rẹ. Èmi tó ń gbọ́ ohùn mi yìí lónìí, àdúrà ni mo fi pa ègún rẹ nínú ayé mi. Tí o bá ń gbàdúrà, tí o bá mọ ìtumọ̀ àdúrà, kò sí bí o ṣe fẹ́ gba àdúrà yìí tó fẹ́ rí èsì àdúrà. O gbọ́dọ̀ mọ ìtumọ̀ àdúrà tó ń gbà. O gbọ́dọ̀ ṣe kí ni? O gbọ́dọ̀ mọ ìtumọ̀ àdúrà tó ń gbà. Tí o bá mọ ìtumọ̀ àdúrà tó ń gbà, o kàn mọ rí pé ò ń gbà, ò ń rẹ̀wẹ̀sì, ò ń gbà fúngbà díẹ̀, ò ń sinmi. Ọjọ́ bá ráàyè ló jọ ìprógrámù, ọjọ́ tó bá ráàyè ló jọ ìprógrámù. Ọlọ́run sì rèé, Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Tá bá wo Bíbélì wa, tá bá ṣí Bíbélì wa sí James chapter 4 verse 7. James chapter 4 verse 7. Nítorí náà ẹ tẹríba fún Ọlọ́run, ẹ kọjú ìjà sí èṣù, òun ó sì sá kúrò lọ́dọ̀ yín. Kí ló lè fi tẹríba fún Ọlọ́run? Kí ló fi lè kọjú ìjà sí èṣù tó kọjá àdúrà rẹ? Àdúrà ló lè fi kọjú ìjà sí èṣù. Àdúrà jẹ́ nǹkan pàtàkì tó èèyàn fi lè lé ẹ̀mí òkùnkùn jáde nínú ilé ènìyàn, nínú ìgbéyàwó ènìyàn, nínú ayé ènìyàn. O gbọ́dọ̀ mọ̀ tó mọ àdúrà kó tó mọ̀ gbà á. Pé àdúrà yìí ó lẹ́rẹ̀ẹ́ lómi prayer point ni wọ́n máa ń wò.
nítorí pé wọn mọ̀ tó mọ̀ àdúrà. Tí ẹ bá wo prayer point wa, a bẹ̀rẹ̀ látòrí breakthrough, a bẹ̀rẹ̀ látòrí loose of bondage, a bẹ̀rẹ̀ látòrí receive your children, a wà lórí break the family curse, pa gbogbo ègún ìdílé rẹ́. Tí ẹni tó bá mọ ìtumọ̀ àdúrà yóò rí pé àwọn àdúrà yìí ń tẹ̀léra wọn ni. Àwọn àdúrà yìí ó ń tẹ̀léra wọn ni. Láì jẹ́ pé o bá mọ ìtumọ̀ àdúrà, o lè ní okun àti gbàdúrà. Ohun kan ṣo tí mo fẹ́ kó o mọ̀ rèé. Even bó o bá lè mọ àdúrà gbà, Sátánì ó kàn máa wá ní ó máa jẹ́ ọ́ ní àbá ṣe ń gbé ẹ̀fọ́ fún ọ ni wọ́n máa gbẹ́kọ̀ fún ọ ni wọ́n máa gbé gbogbo ẹ̀fọ́ ló sì máa jẹ́. Ó máa jẹ́ nítorí pé kò sí àdúrà nínú ayé rẹ, o mọ̀ tó máa àdúrà. Ẹ já sí Bíbélì wá sí Matthew chapter 8 verse 26. Matthew chapter 8 verse 26. Matthew chapter 8 verse 26. Ó sì wí fún wọn pé èé ṣe tí ẹ̀yin fi ṣe ojo bẹ́ẹ̀, ẹ̀yin onígbàgbọ́ kékeré. Nígbà náà ni ó dìde, ó sì bá afẹ́fẹ́ àti òkú wí, ìdákẹ́rọ́rọ́ sì dé. Àdúrà ló lè fi bá ìjì wí nínú ayé rẹ. Ìjì tó ń jà yìí, ogun tó ń dìde yìí, tó o bá mọ ìtumọ̀ àdúrà, o ò lè bá wí. O ò lè bá wí. Tó o bá mọ ìtumọ̀ àdúrà, o ò lè bá ìjì wí. Àwọn ìtumọ̀ àdúrà ni Ọlọ́run ti fi hàn wá yìí. A fẹ́ wá gbàdúrà láàárọ̀ pé Olúwa fọwọ́ kan ibi tí ogun ìpìlẹ̀ ègún ti ń jà mí lónìí. Olúwa, mo ti mọ ìtumọ̀ àdúrà. Olúwa fi ọwọ́ kan ìpìlẹ̀ ibi tí ogun ti ń jà mí. Ẹ̀yin ogun ọ̀run, ó yẹ́yẹ́yẹ́ dìde pẹ̀lú ọwọ́ agbára. Ẹ fi ọwọ́ pín èmi àti ìpìlẹ̀ ogun ìdílé bàbá mi ní ìyà. Ẹ fọwọ́ pín wa níyà lónìí, ègún tó jà bàbá mi. Olúwa, má tún jẹ́ ó jè mí ọmọ. Mo ti mọ̀ tó máa àdúrà lónìí, mo sì fẹ́ gbà á. Tẹ́lẹ̀ àdúrà mi yọ́kẹ́yọ́kẹ́ yọ́bọ́yọ́bọ́ ni mo máa ń gbà á. Nítorí pé kí ni mi ò mọ̀ tó máa àdúrà, ṣùgbọ́n lónìí mo ti mọ ìtumọ̀ àdúrà. Mo sì ti ṣetán láti gba àdúrà. Olúwa, ó yá gbogbo ègún tó wà nínú ayé mi, nínú ayé àwọn ọmọ mi, Olúwa bẹ̀rẹ̀ sí parẹ́. Ẹ̀yin ogun ọ̀run, ẹ bẹ̀rẹ̀ sí parẹ́. Alágbára láyé àti lọ́run, ẹ bẹ̀rẹ̀ sí pa ègún rẹ́. Ẹ já gbàdúrà, ẹ já gbàdúrà, ẹ já gbàdúrà. Ọlọ́run ti sọ ọ̀rọ̀ àṣẹ jáde pé gbogbo ẹnikẹ́ni tó ń ṣe ibi ni ó ṣe kí ni o. Tí a bá ṣí Bíbélì wá sí Psalm 34 verse 21. Psalm 34 verse 21. Ibi ni yóò pa ènìyàn búburú, àti àwọn tí ó kórìíra olódodo yóò jẹ̀bi. Ẹ gbọ́, Ọlọ́run ti sọ ọ̀rọ̀ jáde. Ìwọ ni ó kù kó wá mọ̀ tó mọ̀ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ pé Olúwa, ó ti sọ̀rọ̀ jáde. Ibi jẹ́ kó tọ́ sí ènìyàn búburú lórí ọ̀rọ̀ mi lónìí. Gbogbo alágbára tí ò jẹ́ kí n mọ̀ tó máa àdúrà, gbogbo alágbára tó ń ran ègún lọ́wọ́ nínú ayé mi, ó yẹ ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Ègún nínú ilé, ègún nínú ayé ènìyàn, a máa sọ ìrìn àjò ọdún kan yóò sọ di ọdún 10. Ìrìn àjò ọjọ́ kan yóò sọ di 100 years. Ẹ jẹ́ gbàdúrà pé Olúwa, gbogbo ègún tó sọ ìrìn àjò ọjọ́ kan di 100 years nínú ayé mi, ẹ̀yin ogun ọ̀run, ó yẹ ẹ gbà mí. Ó yá ìwọ ilẹ̀ lanu kó gbé wọn mì lónìí. Gbogbo ègún ilé bàbá mi, gbogbo ègún ilé ìyá mi tó ń sọ ìrìn àjò ọjọ́ kan di 100 years mọ́ mi lọ́wọ́, ó yẹ ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Gbogbo ẹ̀yin ọmọ, àdúrà yìí tọ́ sí yín lónìí o. Gbogbo ẹ̀yin ìyá, ẹ gbàdúrà, ẹ gbà. Ẹ̀jẹ̀ tán fi bí wa, ẹ̀jẹ̀ ègún ni. Ègún wà nínú ẹbí kọ̀ọ̀kan. Má jẹ́ wọn tọ̀ ọ́ jẹ pé kò ségún. Ègún wà, ègún ń bẹ o. Èmi gbàdúrà lórí ti tèmi ni. Ó ní Ọlọ́run ṣe pa ègún yìí rẹ́ lórí mi, lórí àwọn ọmọ mi. Ìwọ náà mo fẹ́ kó o gbàdúrà. Ó ti mọ̀ tó máa àdúrà. Tẹ́lẹ̀ dúkẹ́súkẹ́ ló máa ń gbàdúrà, ṣùgbọ́n mo fẹ́ kó o gbàdúrà báyìí ti gbogbo ara pé ègún tó ń sọ ìrìn àjò ọjọ́ kan di 20 ọdún mọ́ mi lọ́wọ́. Ẹ̀yin ogun ọ̀run, ó yá ìwọ ilẹ̀ lanu kó gbé mi lónìí. Ó yá ẹ̀jẹ̀ Jésù, ó yá gbà mí. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí mọ́. 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 Ó yẹ gbàdúrà pé ègún tó fara hàn nínú ayé mi, ègún tó fara hàn nínú ìrìn àjò ayé mi, ẹ̀jẹ̀ Jésù Kristi, ó yá wẹ̀ mí mọ́.
ẹ̀jẹ̀ Jésù ó yá wẹ̀ mí mọ́, ẹ̀jẹ̀ Jésù ó yá wẹ̀ mí mọ́. Ó yẹ gbàdúrà ègún tó fara hàn lórí ìgbéyàwó mi, ègún tó fara hàn nínú ayé mi ọkùnrin, ègún tó fara hàn nínú ayé mi obìnrin, ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí mọ́, ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí mọ́, ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí mọ́. Ó mọ̀ pé ìtàn tí ìyá rẹ̀ ń sọ fún ọ, tí ọpọlọ rẹ̀ sì ń sọ fún ọ pé ìtàn tí ìyá mi ń sọ yìí ó sì ń papọ̀ mọ́ tèmi náà o, ìtàn tí bàbá mi ń sọ yìí ó sì ń papọ̀ mọ́ tèmi. Ó wàá fura pé ègún ni. Ó yá gbàdúrà pé Olúwa, gbogbo ègún tó ń ṣiṣẹ́ nínú ayé bàbá àti ìyá mi lórí èmi ọmọ, ègún tí ò jẹ́ káàdúrà mi ó jẹ́ ìtẹ́wọ́gbà, Olúwa o, ó yá fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí mọ́ lónìí. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí mọ́ lónìí. Ègún tó jẹ́ kó o mọ invest owó sórí nǹkan kó o mọ rí èrè, ègún tó jẹ́ kó o ṣí ṣọ́ọ̀bù kalẹ̀ kó o mọ tà, ègún tí ò jẹ́ káwọn ènìyàn ti béèrè pé kí ló ń tà, ègún ìkórira, Olúwa o, ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí mọ́ lónìí. Ẹ̀jẹ̀ Jésù ó yá wẹ̀ mí mọ́, ẹ̀jẹ̀ Jésù ó yá wẹ̀ mí mọ́. Ẹ̀jẹ̀ gbàdúrà, ìwọ tó mọ̀ tó máa dúrà, ó jẹ́ gbà dáadáa láàárọ̀ yìí pé Olúwa, ègún tó ń ṣiṣẹ́ lórí ayé mi, ègún tó máa ń fa ọmọ ológo padà sẹ́yìn, ègún tó máa ń fa ọkùnrin padà sẹ́yìn nínú ẹbí mi, ègún tó máa ń fa obìnrin padà sẹ́yìn nínú ẹbí mi, ẹ̀jẹ̀ Jésù ó yá wẹ̀ mí mọ́ lónìí, ẹ̀jẹ̀ Jésù ó yá wẹ̀ mí mọ́ lónìí, ẹ̀jẹ̀ Jésù ó yá wẹ̀ mí mọ́ lónìí. Ègún tó máa ń promote ara ẹ̀, abẹ́mọ̀ pé ègún máa ń promote ara wọn, èyàn máa gbókùn sí nínú ìṣẹ́, èyàn máa gbókùn sí nínú ìjákulẹ̀. Bó ṣe ń jẹ tẹ́lẹ̀ ẹ̀kan ló ń jẹ lójú àlá lójúmọ́, o ti wá ń jẹ àfìgbà tó o bá fọ ẹ̀gbẹ́ lélẹ̀ kó oṣù báyìí ló ní jẹun. Àwọn ègún burúkú tó máa ń promote ara wọn, ó yá ègún tó máa ń promote ìṣẹ́, ègún tó máa ń promote wàhálà, ó yá lórí ayé mi, ó yá dasán, ó yá dasán, ó yá dasán, ó yá dasán, ó yá dasán. Ègún tó máa ń promote ẹkún, ẹlòmíì mẹkún sun nígbà tí ègún yìí bá bẹ̀rẹ̀ iṣẹ́ yóò sì máa hu, ó yá pariwo sí Ọlọ́run pé Olúwa, ègún tó máa ń promote ara wọn nínú ayé ènìyàn tó nínú ẹbí mi, Olúwa sọ́dasán, Olúwa sọ́dasán, Olúwa sọ́dasán. Ó yẹ gbàdúrà, ègún tó gbé bágò lé mi lórí nínú ìdílé mi, ẹ̀yin ogun ọ̀run, ó yẹ gbà mí, ó yẹ gbà mí, ó yẹ gbà mí. Ẹ gbàdúrà, ègún tó máa ń jẹ́ kéèyàn wà confused, àbẹ́mọ̀ pé ègún náà ni. Ègún ó máa jẹ́ kó wà confused, yóò sì jẹ́ kéèyàn lọ ṣe àṣìmú nǹkan, àṣìmú ọkọ, àṣìmú ìyàwó. Ègún máa ń tìyàn sí ènìyàn búburú ni. Ègún kì í ti ènìyàn sí ọ̀dọ̀ olóore, kì í ti ènìyàn sí ọ̀dọ̀ aláàánú. Ẹ pariwo pé Olúwa, ègún tó tì mí sí ọwọ́ àwọn ìka ènìyàn. Ègún burúkú tí ègún bá tìyàn sí ọwọ́ ìka ènìyàn, ó sì máa wòra rẹ pé ṣé mi rèé àbí mi kọ́. Ègún burúkú ni yóò tì ọ́ sí ọwọ́ ìkà, sí ọwọ́ ọ̀dájú ènìyàn. Ó yá pariwo pé Olúwa, ègún tó ti bàbá mi sí ọwọ́ ìkà ènìyàn tí bàbá mi ò fi rógo lò, ègún tó ti ìyá mi sí ọwọ́ ìkà ènìyàn tí ìyá mi ò fi rógo lò, Olúwa o, ó yá ẹ̀jẹ̀ Jésù ó yá gbà mí, ẹ̀jẹ̀ Jésù ó yá tú mi sílẹ̀, ẹ̀jẹ̀ Jésù ó yá tú mi sílẹ̀, ó yá tú mi sílẹ̀. Ègún tó dá mi dúró sójú kan, ègún tí ò jẹ́ kí ayé mi ó tẹ̀síwájú, lórúkọ Jésù ó yá mo kọ̀ ọ́ lónìí, ó yá jáde láyé mi, jáde lórí iṣẹ́ mi, jáde lórí ọ̀dọ̀ mi. Ègún o, ìwé ègún burúkú, ègún tó máa ń gbé bágò léèyàn lórí, ègún tó ń gbé bágò lé ọmọbìnrin lórí pé kò ní lọ́kọ, ègún tó máa ń gbé bágò lé ọmọkùnrin lórí pé kò ní níyàwó, ègún tó ń gbé bágò léèyàn lórí pé ò ní ríṣẹ́ ṣe. Ẹlòmíì bó ṣe ń ṣiṣẹ́, ẹ jẹ́ gbàdúrà, ẹ má jẹ́ sọ̀rọ̀, mi ò fẹ́ sọ̀rọ̀ mọ́. Ẹ jẹ́ gbàdúrà pé Olúwa, ègún burúkú tó gbé mágò léèyàn lórí níbi ìṣerere, ó yá jáde láyé ọmọ mi, ó yá jáde láyé mi, ó yá jáde láyé mi, ó yá jáde, ó yá jáde. Olúwa, fi ẹ̀jẹ̀ rẹ pa ègún rẹ nínú ayé mi. Ẹ jẹ́ gbàdúrà, ẹ jẹ́ gbàdúrà. Ègún, ìwé ègún burúkú tó ń introduce ayé mi sínú ìpọ́njú, ìwé ègún burúkú tó ń introduce ayé mi sínú ìyà, ìwé ègún burúkú tó ń introduce ayé mi sínú ẹ̀kọ́ àti òṣè, ó yá jáde láyé mi lónìí, ó yá jáde láyé mi lónìí, ó yá jáde láyé mi lónìí, ó yá jáde láyé mi lónìí. Ìwọ ègún burúkú yìí tó ní ìpìlẹ̀ nínú ayé mi, ìwé ègún burúkú tó ní ìpìlẹ̀ nínú ìdílé mi, ó yá jáde, ó yá jáde. Ègún burúkú tí mo jogún lára bàbá mi, ìwé ègún àìsàn burúkú yìí tí mo jogún lára ìyá mi, ìwé ègún ẹ̀mí àìtọ́jọ́ tí mo jogún lára bàbá mi, ó yá jáde lára 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 mi. Ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù, ó yá fi ayé mi sílẹ̀, ó yá fi ayé mi sílẹ̀, ó yá fi ayé mi sílẹ̀, ó yá fi ayé mi sílẹ̀ ní orúkọ Jésù. Ó yá gbàdúrà pé Olúwa, nítorí pé èmi ti fi ayé mi fún ọ,
láì jẹ́ pé o bá fayé rẹ fún Jésù ègún yìí ò lè jáde o. Ṣùgbọ́n ó wàá sọ fún Ọlọ́run pé Olúwa torí pé èmi ti fi ayé mi fún ọ, mo sì ti jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ mi lórúkọ Jésù. Ìwé ègún burúkú yìí, ìwé ègún ìfàsẹ́yìn, ó yá fayé mi sílẹ̀. Ìwé ègún ìfàsẹ́yìn, ó yá fayé mi sílẹ̀. Ìwé ègún ìfàsẹ́yìn, ó yá fayé ọmọ mi sílẹ̀, fayé ọkọ mi sílẹ̀, fayé ìyàwó mi sílẹ̀. Ẹ máa pàṣẹ, ẹ máa pàṣẹ, ẹ máa pàṣẹ, ẹ máa pàṣẹ. Ègún amẹ́jẹ́ kí wọ́n fi ènìyàn ṣẹlẹ́yà. Ó yá sọ fún Olúwa pé Olúwa, ìwé ègún tó jẹ́ kí wọ́n fi mí ṣẹlẹ́yà nínú ẹbí mi, ìwé ègún tó jẹ́ kí ara olóore ó ṣe mí lógo, ìwé ègún tó jẹ́ kí aláàánú ó ṣe mí lógo, ó yá fayé mi sílẹ̀. Ìwé ègún tó jẹ́ kí ọwọ́ mi ó ba ire, ó yá fi ayé mi sílẹ̀. Ẹ gbàdúrà ọmọ Ọlọ́run. Ègún lágbára, ègún burú nínú ayé yẹn, ègún stubborn. Tó bá ní nǹkan stubborn nínú ayé ènìyàn, ègún jẹ́ number 1 tó stubborn. Ègún kì í ṣe bọ̀rọ̀ o. Ẹ gbọ́ mi ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ẹ gbọ́ mi, mo ti sọ rí, ẹ̀yin tẹ́ ẹ gbọ́ rí, mo fẹ́ kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ fi gbàdúrà dáadáa. Ègún stubborn jù nínú ayé ènìyàn. Nígbà tí èmi ń bá ègún kọjá, àfi tó bá pààrọ̀ orúkọ, mo lémi ò ní pààrọ̀ orúkọ. Jésù ni ó fi ẹ̀jẹ̀ rẹ̀ tú èmi sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù tó tú èmi sílẹ̀ tí mo fi rí àánú gbà. Ìwọ náà béèrè fún láàárọ̀ pé Olúwa, ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù. Ègún tó ń ṣiṣẹ́ tó ń dí ògo lọ́wọ́ nínú ayé wa, ègún tó ń ṣiṣẹ́ tó ń dí ògo lọ́wọ́ nínú ayé ọmọ mi, ẹ̀jẹ̀ Jésù ó yá tú mi sílẹ̀, ó yá tú mi sílẹ̀, ó yá tú mi sílẹ̀, ó yá tú mi sílẹ̀. Ègún kan gbọ́dọ̀ jáde nínú ayé rẹ̀. Mo gbàdúrà fún ọmọbìnrin kan, ó bí ọmọ tó bí, ọmọ yìí ti pé 14 years of age, kò dẹ̀ lọ́kọ míì mọ́, kò bímọ míì mọ́. Ó ní mò ń bá ti lọ́kọ, ó pẹ́ ju oṣù kẹta wọn ó jáun sílẹ̀, ó pẹ́ ju oṣù kẹta, ó pẹ́ ju, ọmọbìnrin sì ní iṣẹ́ gidi lọ́wọ́. Mo wá ní jẹ́ àgbàdúrà. Bí a ṣe ń gbàdúrà, Olúwa, kí ló ìpìlẹ̀ ogun ọmọbìnrin, kí ni ìpìlẹ̀ ogun ọmọbìnrin, tó àṣírí ìpìlẹ̀ ogun yìí, lé ogun yìí jáde, ègún ìdílé ó yá jáde. Ọlọ́run ní kí n gbàdúrà sí anointing oil kí ọmọ yìí mèrè mú kó sì fi pa gbogbo ara ẹ̀. Nígbà tó di ọjọ́ kejì tó sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi pé dáàdi òun lálàá, àlá àkọ́kọ́ tó ń lá ni pé òun rí i pé àwọn ń rìn lọ bí ojú ọ̀nà, ẹ ń bá lọ gbé oko rí, ẹ rí i pé ọ̀nà tó ró ni ó máa ń wà láàrin inú igbó. Ó ní báwọn ṣe ń rìn lọ rè, ó ní àwọn ìpele tí àwọn wà, ó wá jẹ́ ìpele àgbàlagbà. Ẹ mọ̀ kí ẹnìkan jẹ́ 80, kẹ́nìkan jẹ́ 70, kẹ́nìkan jẹ́ 60, kẹ́nìkan jẹ́ 50, kó fi wá dórí tiẹ̀. Àwọn kéékèèké kan tó wá wà lẹ́yìn rẹ̀. Ó lóun kàn rí pé eégún kan, ẹ bá jẹ́ ọmọ Ìjẹ̀bú yóò mọ eégún tí mo sọ, wọ́n máa ń pè ní eégún jìgbò. Ó máa ń ní kí lorúkọ ẹ̀, wọ́n máa ń fi màrìwò ṣe aṣọ fún un tó bá di àsìkò eégún. Èmi Ìjẹ̀bú mo ti lọ school, so ó jẹ́ kí n mọ̀. Ó ní ṣé mo mọ eégún yẹn tí wọ́n máa ń pè ní jìgbò tán máa ń fi màrìwò so ọrùn ẹ̀, wọ́n fi màrìwò so ìdí ẹ̀. Ó lóun wá rí i tó jáde nínú ara àwọn. Ó ní bó ṣe bí eégún yìí ṣe jáde nínú ara àwọn, ó wọ̀ tó, ó kàn jáde, ó kàn lọ sẹ́yìn, ó kàn tún bọ́ sínú ọmọ kékeré kan ni. Ṣé ẹ gbọ́ mi? Ó kàn tún bọ́ sínú ọmọ kékeré kan. Ṣé ẹ pé ègún yìí kúrò lára tiẹ̀, ó tún bọ́ sí orí ìran míì. Ẹ rí i pé àwọn tó ná tò tẹ̀léra wọn, ìran ìkíní ìran. Mo á bèèrè pé ọmọ ìlú wo ni ọ́? Ó ní Jẹ̀bú Ẹ̀pẹ́. Ó sì gbàdúrà pé Olúwa, ìlú wo ni mo ti wá tí ègún ti ń dà wọ́n láàmú? Olúwa fi ègún ìdílé parun nínú ayé mi lónìí. Olúwa pa ègún ìdílé nu nínú ayé mi lónìí. Ẹ wo bí ègún burúkú nú ẹbí wọn ṣe jáde, ó sì tún wọnú ọmọ míì tó wà lẹ́yìn. Ó ní lẹ́yìn ẹ̀ ló tún wá lálàá pé òun ya, ẹ wò, ẹ gbọ́ mi. Ó ní dáàdi inú wa run òun, wá fẹ́ yàgbẹ́, òun wá lọ sí tọ́lẹ̀tì lójú àlá. Bó ń ṣe yà ìgbẹ́ yẹn tán báyìí, ó ní ẹ̀mí ẹ wá ní ó ti ẹ̀ wo nǹkan tó yà kó tó flush. Ó ní bó ń ṣe wo inú tọ́lẹ̀tì báyìí, òun rí i pé nǹkan náà sì dàbí, ó sì yí padà, ó sì di ẹranko tí wọ́n ń pè ní ìgalà. Ẹ tó bá mọ ẹranko ìgalà, àwọn ẹranko tó máa ń dàbí bí àgbò tó máa ń ní ìlà lẹ́yìn, ó ló sì yí padà bẹ́ẹ̀, ó ló sì fò jáde nínú tọ́lẹ̀tì, ó sì ń sá lọ. Ẹ wo májẹ̀mú wo lẹ́yìn mọ̀ táwọn baba ńlá wa ti dá nígbà táwa ò mọ̀, especially ìwọ tó wá láti ilé ọlọ́dẹ, ìwọ tó wá láti ilé eléégún, ìwọ tó wá láti ilé olórìṣà, ìwọ tó bàbá rẹ jẹ́ babaláwo nígbà kan rí, ó sì gbàdúrà pé Olúwa, májẹ̀mú tó ń ṣiṣẹ́ nínú ìdílé mi lónìí lórúkọ Jésù òpin dé bọ́, ó yẹ òpin dé bọ́. Anointing oil tá a bù sílẹ̀ tá a gbàdúrà sí, ó yá máa gbàdúrà sí pé Olúwa, ẹ̀yin ogun ọ̀run o, májẹ̀mú tó ń manifest nínú ayé mi,
ó yá dòkú lónìí. Májẹ̀mú tó manifest nínú ayé àwọn ọmọ mi ó yá dòkú lónìí. Májẹ̀mú tó ń fúrúgbìn burúkú nínú ayé mi ó yá dòkú. Ìwọ ilẹ̀ gbé wọn mì, 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 ìwọ ilẹ̀ gbé wọn mì. Ègún àjẹ́wò ló ń ṣiṣẹ́ tó ń tilẹ̀kùn rere mọ́ mi. Ẹ pariwo Jésù. Ègún àjẹ́wò ló ń ṣiṣẹ́ tó ń tilẹ̀kùn rere mọ́ mi. Ìwọ ọmọọmọlú àjẹ́ tó ń bẹnu ẹbí yìí tí ó ti fi rẹ̀ dájọ́ pé èmi lágbájá ọmọ lágbájá bí n bá sì wà nínú ẹgbẹ́ ẹyẹ tí ń fò yìí ọmọ kankan nínú ìdílé wọn ò ní rògòlò. Ó sì ti sọ di ègún. Ó yá pariwo pé Olúwa, agbára àjẹ́wò ló ń ṣiṣẹ́ lórí ayé mi. Agbára àjẹ́wò ló ń ran ègún lọ́wọ́ lórí ayé mi. Ẹ̀yin ogun ọ̀rọ̀ yẹ tú mi sílẹ̀. Ẹ̀yin ogun ọ̀rọ̀ yẹ tú mi sílẹ̀. Ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹ tú àwọn ọmọ mi sílẹ̀ lọ́wọ́ agbára àjẹ́ tó ń ṣiṣẹ́ nínú ayé mi. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló fọwọ́ fa jọ̀gọ̀ nígboro tí ó lọ ṣàyàdé obìnrin àjẹ́ yóò sọ pé ìwọ lágbájá bó ṣe gorí mi bó bá tàn mí jẹ gbogbo ọmọbìnrin tó jáde lára rẹ ìtànjẹ ni wọ́n mọ̀ bá pàdé lọ́dọ̀ ọkùnrin. Ó sì dègún. Ó sì gbàdúrà ìwọ mọ̀mọ́ kó o tú ọmọ yìí sílẹ̀ nínú ìdè pé Olúwa òun ò sì ní mọ̀ ọkùnrin sì ń tàn jẹ ni ó sì ti dègún lórí àwọn ọmọbìnrin. Ó sì gbàdúrà pé Olúwa gbogbo ègún látara bàbá mi, gbogbo ègún látara ọkọ mi lórí àwọn ọmọ mi nígbà tí mi ò mọ̀ ara tọkọ rẹ dà. Ìwọ ọ̀yá ara wo ni wọ́n gán dá fúnra rẹ. Gbàdúrà pé Olúwa gbogbo ègún lórí ayé mi lórí ayé àwọn ọmọ mi ẹ̀jẹ̀ Jésù ó yá máa parẹ́ lónìí. Ẹ̀jẹ̀ Jésù máa parẹ́. Ẹ̀jẹ̀ Jésù ó yá máa parẹ́. Ègún tó ń ṣiṣẹ́ òdì lórí ayé mi, ègún tó ń fa ìfàsẹ́yìn lórúkọ Jésù, ègún láti ọwọ́ àjẹ́ ó yá máa parẹ́, ó yá máa parẹ́, ó yá máa parẹ́, ó yá máa parẹ́. Ó yá gbàdúrà pé ègún alágbára bíi Fáráò nínú ayé mi ó yá lórúkọ Jésù ó yá dòkú. Ègún alágbára bíi Fáráò lórí ayé mi lórí ayé àwọn ọmọ mi, ègún alágbára bíi Fáráò nínú ìdílé mi nínú ìgbéyàwó mi ó yá dòkú. Ìwọ ilẹ̀ gbé wọn mì, 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 ìwọ ilẹ̀ gbé wọn mì. Ègún tó sọ mí dafọ́jú lọ́dọ̀ olóore mi, ègún tó sọ mí di adití lọ́dọ̀ olóore mi, ìwọ ilẹ̀ ó yá lanu gbé wọn mì. Ègún tó sọ mí di afọ́jú, ègún tó sọ mí di adití, ègún tó sọ mí di arọ lọ́nà ìṣerere mi. Olúwa ìwọ ilẹ̀ gbé wọn mì, ìwọ ilẹ̀ ó yá 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 gbé wọn mì. Ègún tó sọ mí di afọ́jú, ègún tó sọ mí di odi, ègún tó sọ mí di arọ lórí ògo mi lórúkọ Jésù. Ìwọ ilẹ̀ gbé wọn mì, ìwọ ilẹ̀ gbé wọn mì, ìwọ ilẹ̀ gbé wọn mì. Ẹ̀jẹ̀ Jésù tú mi sílẹ̀, ẹ̀jẹ̀ Jésù tú mi sílẹ̀, ẹ̀jẹ̀ Jésù tú èmi Adérẹ̀mí sílẹ̀, tú iṣẹ́ ìránṣẹ́ mi sílẹ̀, tú ayé àwọn ọmọ mi sílẹ̀, tú ìdílé mi sílẹ̀. Ègún tó sọ mí di afọ́jú ṣe gbọ́, ègún tó sọ mí di odi, ègún tó sọ mí di arọ lórí ọ̀nà ìṣerere mi lórí ògo mi. Olúwa ẹ̀jẹ̀ Jésù yá máa tú mi sílẹ̀, ẹ̀jẹ̀ Jésù máa tú mi sílẹ̀, ẹ̀jẹ̀ Jésù. Ẹlòmíì ò ní mọ bó ṣe fẹ́ gbàdúrà yìí, ẹlòmíì ó rò pé eré là ń ṣe, ó sì gbàdúrà bí Olúwa ègún tó sọ mí di afọ́jú tí òjò ríran lóore, ègún tó sọ ọ́ dodi tí òjò sọ̀rọ̀ níbi tó yẹ wọ́n ṣàánú fún ọ, ègún tó sọ ọ́ darọ tí òjò ní ìtẹ̀síwájú. Ó yá ẹ̀jẹ̀ Jésù ó yá tú mi sílẹ̀, 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 ẹ̀jẹ̀ Jésù ó yá tú mi sílẹ̀. Ìwé ègún tí mo ti gbé jẹ láti ojú àlá, ègún tó ti fún mi jẹ lọ́jọ́ tó ń bí mi, ó lórúkọ Jésù ó yá mo fẹ́ pọ̀. Ẹ̀yin ogun ọ̀rọ̀ yẹ pọ̀, ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹ̀jẹ̀ Jésù mo fẹ́ pọ̀. Ègún tó fún mi jẹ abẹ́mọ̀pọ̀ máa ń fún yàn lẹ́gùn jẹ àwọn ìyá ìkà, àwọn ìyá oṣó, àwọn ìyá àjẹ́, àwọn ìyá burúkú tẹjọ́ gbénu ilé ńgbà tí ìyá rẹ̀ bí ọ tó ṣe wọ́n ẹja abayín wẹ ẹmọ ẹja abayín tọ́jú wọ́n sì bù lára omi tó fi ń wẹ̀ ọ́ pé ó dègún lónìí o ìwọ ọmọ yìí gbogbo ìrìn àjò ayé rẹ kó máa mú ìnira dání wọ́n sì fún ọ lómi tán fi wẹ̀ ọ́ mu. Àwọn ìkà ẹnìkan la ṣiṣẹ́ burúkú yìí nínú ayé rẹ̀ ó yá sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo májẹ̀mú ègún burúkú èyí tó ń fún mi jẹ lójú ayé lójú àlá lórúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù ó yá pọ̀, ẹ̀jẹ̀ Jésù mo fẹ́ pọ̀. Èmi alágbájá ọmọ alágbájá lónìí gbogbo ègún tí wọ́n fún mi jẹ lójú àlá gbogbo àfúnjẹ tó ń dègún nínú ayé mi ó yẹ ẹ̀jẹ̀ Jésù pọ̀, ẹ̀jẹ̀ Jésù mo fẹ́ pọ̀, ẹ̀jẹ̀ Jésù ó yá mo fẹ́ pọ̀, ẹ̀jẹ̀ Jésù ó yá mo fẹ́ pọ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù.
ẹja gbàdúrà, ẹja ké pe Ọlọ́run pé Olúwa gbogbo ẹni tó gégùn fún mi tó ti dèrò ilẹ̀ lórúkọ Jésù, gbogbo ègún tó gé kó tó dòkú Olúwa bàjẹ́ lónìí, ẹ̀jẹ̀ Jésù ó yá bàjẹ́, 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 ẹ̀jẹ̀ Jésù ó yá bàjẹ́. Ègún okùn kan wo ló so ọ́ pọ̀ mọ́ ègún ilé bàbá rẹ̀, okùn kan wo ló so ọ́ pọ̀ mọ́ ègún ilé ìyá rẹ̀, ó yá pariwo 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 pé ẹ̀jẹ̀ Jésù lónìí mo fẹ́ pọ̀, ẹ̀jẹ̀ Jésù mo fẹ́ pọ̀, ẹ̀jẹ̀ Jésù mo fẹ́ pọ̀ ní orúkọ Jésù. Bó ṣe gbàdúrà yìí ọ̀run dá sí ọ̀rọ̀ rẹ lónìí, a tú ọ sílẹ̀ lọ́wọ́ ègún ìdílé, a tú ọ sílẹ̀ lọ́wọ́ ègún ìdílé ní orúkọ Jésù. Àdúrà tó gbà yìí ṣàmọ̀túmọ̀ àdúrà yìí, tí a bá máa tún máa àdúrà yìí mo bẹ̀ yín níwájú kàtí ọ̀wọ̀ yìí ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ orin yìí bóyá ó lè gbàdúrà dáadáa. Mo fẹ́ kó o gbọ́ orin yìí ká tó bọ́ sí ìpele àdúrà tó kàn yìí, torí ìpele àdúrà tó kàn yìí ìpele àdúrà tó ní agbára ni. Mo fẹ́ kó o mọ kí ni wọ́n ń pè ní àdúrà ká lè gbà á láàárọ̀ yìí. Ọmọ Ọlọ́run má fàdúrà Ṣeré ọmọ Ọlọ́run má fàdúrà ṣeré o, Ọlọ́run má fàdúrà ṣeré o. Ṣùgbọ́n ọmọ Ọlọ́run má fi àdúrà ṣeré tọ̀sán tòru. Ọmọ Ọlọ́run má fàdúrà ṣeré. Má fàdúrà ṣeré lákòókò tó wà yìí. Ọlọ́run má fàdúrà ṣeré. Má fi àdúrà ṣeré ní wákàtí tó wà yìí. Má fàdúrà ṣeré o lọ́sàn-án. Gbàdúrà lọ́sàn-án àti òru. Má dájọ́ sí àdúrà rẹ̀. Gbàdúrà pé Olúwa ìkan nínú nǹkan ìjà rẹ ni àdúrà. Má fi àdúrà ṣeré, má bá wọn kọ́pì. Ronú ayé tí wọ́n wà, ayé tó fẹ́ ṣe rere ni. Ọmọ Ọlọ́run má fàdúrà Ṣeré, Ọmọ mọ Ọlọ́run má fàdúrà ṣeré o. Mọ Ọlọ́run má fàdúrà ṣeré o. Lọ́lọ́run o. Má fàdúrà ṣeré tọ̀sán tòru o. Gbogbo ìwọ tó bá mọ̀ pé lóòótọ́ lo nípìn rere nínú ayé. Gbàdúrà tọ̀sán tòru. Ẹ̀sìkáyà ló borí. Ẹ̀sìkáyà ló borí. Òun ní àná ló tó gbọ́mọ rẹ̀. Gbọ́. Àwọn tí gbà ní wọ́n ló jẹ́ fún wọn. Ọmọ Ọlọ́run má fàdúrà ṣeré. lọ́sàn lóru. Gbàdúrà. Gbàdúrà má fi àdúrà ṣeré. Ó ti wù kógun rẹ̀ le tó. Bó ti wù kó gun ó le tó. Ó ti wù kí ìṣòro rẹ̀ tó. Bó ti wù kí ìṣòro yìí ó pọ̀ tó. Gbàdúrà lọ́sàn lóru. Gbàdúrà lọ́sàn àti òru. Dájú. Gbàdúrà. Bó bá gbọ́ táwọn ti gbà ní. Tó bá fi lè gbọ́ ti Hánà, tó gbọ́ ti Jábésì, tó gbọ́ ti Bátílómíù, ó di dandan kó gbọ́ tiẹ̀ náà lónìí. Ìwọ tó wà lábẹ́ ohùn yìí, ìṣòro ìbá àga kó dàbí òkè. Èmi ò mọ tó ń là kọjá báyìí. Èmi ò mọ ìṣòro tó wà nínú ayé rẹ̀. Ṣé o fẹ́ bímọ ni? Ṣé o fẹ́ lọ́kọ ni? Ṣé o fẹ́ níyàwó ni? Ṣé iṣẹ́ ni? Òsì tó béèrè, Ọlọ́run tó gbọ́ ti Hánà yóò gbọ́ tiẹ̀ náà. Ohun tó bá Ọlọ́run sọ lónìí má bá ènìyàn sọ mọ́. Gbàgbọ́ nínú àdúrà rẹ̀. Ó gbọ́ tàwọn ti gbá ní. Obìnrin orísun ẹ̀jẹ̀ kẹ́pẹ́ ó gbọ́ tiẹ̀. Má fàdúrà ṣeré o. Lákòókò tó wà yìí, bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ ni. Ègún tó ṣiṣẹ́ tó lágbára nínú ayé mi. Olúwa lónìí, Olúwa gbọ́ àdúrà mi lónìí lórí ègún yìí. Mo ti ń fetí gbọ́ pé ègún ìdílé ló ń jà mí lógun. Mo ti ń fetí gbọ́ pé ègún nílé ọkọ mi ni. Mo ti ń gbọ́ pé ègún nílé bàbá mi ni. Mo ti ń gbọ́ pé ègún nílé ìyá mi ni. Ọmọ Ọlọ́run gbàdúrà, má fi àdúrà ṣeré. Àwọn ègún jẹ́ nǹkan tó burú jù nínú ayé ènìyàn. Májẹ̀mú ègún jẹ́ nǹkan tó burú jù. Ó jẹ́ ogun tí kì í ṣẹ́ bọ̀rọ̀ nínú ayé ènìyàn. Má fi àdúrà ṣeré. Má fi àdúrà ṣeré. Má mọ àdúrà rẹ ní nǹkan yẹpẹrẹ. Ó ní idà ìjagun rẹ. Ìjọ àkọ́kọ́ gbà wọ́n rí ìṣẹ́gun. Dáfídì gbàdúrà ó rí
ìṣẹ́gun. Ẹ̀sìkáyà gbàdúrà ó rí ìṣẹ́gun. Mósè náà gbàdúrà ó rí ìṣẹ́gun. Ó bá gbọ́ tàwọn ti gbá ni yóò gbọ́ tirẹ̀. Ìgbàgbọ́ gbàdúrà sọ́lọ́run ọ̀run ó máa gbọ́. Ẹ̀ṣẹ̀ nìkan ló lè dènà àdúrà rẹ. Kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tó bá ń gbàdúrà. Bó ti wù kí ìṣòro náà ga tó, bó ti wù kí ìṣòro náà wà complex tó, Ọlọ́run ti ṣetán láti gbọ́ tiẹ̀ lónìí. Ọlọ́run ti ṣetán láti gbọ́ tiẹ̀ mọ̀mọ́. Bàbá, bó ti wù kí ogun yìí le tó, Ọlọ́run ti ṣetán. Bó ti le tó kí ègún ìkún lágbára tó, Ọlọ́run ṣetán. Jóòbù gbàdúrà ó ṣẹ́gun. Ó gbọ́ àdúrà àwọn tìgbàanì, yóò gbọ́ tiẹ̀ náà lónìí. Mo fẹ́ kó o gbàdúrà. Má ronú mọ́ màmá. Àdúrà ni ọ̀pá Kìrìsìtẹ́nì láti bá Ọlọ́run rìn. Lórúkọ Jésù, ọjọ́ ẹ̀yẹ rẹ yóò dé o. Ní orúkọ Jésù, ọjọ́ ìyanu rẹ ti dé o. Ní orúkọ Bàbá, mo súre fún ọ lónìí, ọjọ́ ògo rẹ ti dé o. Ní orúkọ Jésù, ọjọ́ ìyanu rẹ ti dé o. Òní ní ọjọ́ kẹrin. Lórúkọ Jésù, ohun rere bẹ̀rẹ̀ sí wá orí o. Ní orúkọ Jésù, tó bá lè gbọ́ tàwọn ti gbá ni, ọ̀run yóò gbọ́ tiẹ̀ náà lónìí ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ẹ ti gbọ́ àwọn àdúrà ní tí àdúrà ṣe nígbà ni. Yóò ṣe tiẹ̀ náà lọ́wọ́lọ́wọ́. Mo fẹ́ kó o ké lóhùn rárá pé Olúwa, ìyà àjẹ́ tó gégùn sínú ẹbí mi. Ó wà láyé ni ó ti kú ni, gbogbo ègún tó gé lónìí ìwọ ilẹ̀ gbé wọn mì. Má jẹ́ wọn nípa lórí ayé mi, wọ́n yá sọ́dàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Gbogbo ègún tí àjẹ́ gẹ́ lórí ìdílé mi, èyí tó ń fi ṣẹ̀ṣẹ̀ múlẹ̀ lórí ọmọdọ́mọ, lórúkọ Jésù, ó ti kú, ó ti dòkú. Ìwọ ilẹ̀ gbé mi, ìwọ ilẹ̀ gbé mi, ìwọ ilẹ̀ gbé mi, ìwọ ilẹ̀ gbé mi, ìwọ ilẹ̀ gbé mi. Ègún tó ń fa ìfàsẹ́yìn, ègún tó ń fa delay nínú ayé mi, nínú ayé ọmọ mi, nínú ìdílé mi, ìwọ ilẹ̀ ó yá gbé wọn mi, ìwọ ilẹ̀ ó yá gbé wọn mi, ìwọ ilẹ̀ ó yá gbé wọn mi. Ègún tó farapamọ́ nínú ayé mi, ìwọ ilẹ̀ ó yá gbé wọn mi, ìwọ ilẹ̀ ó yá gbé wọn mi, ìwọ ilẹ̀ ó yá gbé wọn mi. Ègún tó tako ìṣerere mi, ègún tó tako àlùyọ mi, iná Ọlọ́run ó yá máa jó wọn. Ìwọ ilẹ̀ máa gbé wọn mi, ìwọ ilẹ̀ máa gbé wọn mi. Ègún tó tako ìṣerere mi, ègún tó tako àlùyọ mi, ìwọ ilẹ̀ ó yá máa gbé wọn mi. Ìwọ ilẹ̀ ó sì bá ègún yìí wí, ìwọ lè ṣẹ́gun ègún yìí nítorí pé wọ́n mọ Jésù. Àwọn bàbá ńlá rẹ̀ ò mọ Jésù, ó ní wọ́n ṣe ń pa pẹ́pẹ́yẹ fún ègún yìí. Ìwọ náà gbàdúrà yìí pé Olúwa, ègún èmi ti mọ Jésù, èmi ti mu nínú ẹ̀jẹ̀ rẹ̀, mo ti di ọmọ rẹ̀. Ègún tó ṣiṣẹ́ lórí ọkọ mi, ó yá wọlẹ̀ lọ lórúkọ Jésù. Ègún tó ṣiṣẹ́ nínú ayé mi, ó yá jáde láyé mi, ó yá wọlẹ̀ lọ. Ègún tó ṣiṣẹ́ nínú ayé ọmọ mi, ó yá jáde nínú ayé ọmọ mi, ó yá wọlẹ̀ lọ. Ègún burúkú yìí, ó yá fàyè mi sílẹ̀, ó yá fàyè mi sílẹ̀, ó yá pariwo pé Olúwa, igi ègún nínú ẹbí mi, ẹ̀yin ogun ọ̀rọ̀ yẹ fà tú tégbòtégbò. Igi ègún nínú ayé mi, igi ègún nínú ayé mi, igi ègún nínú ayé ọmọ mi, igi ègún nínú ayé ọkọ mi, nínú ayé ìyàwó mi, ẹ̀yin ogun ọ̀rọ̀ ó yẹ fà tú tégbòtégbò, ẹ fà tú tégbòtégbò, ẹ fà tú tégbòtégbò, ẹ fà tú tégbòtégbò. Igi ègún lórí iṣẹ́ mi, igi ègún lórí àwọn ọmọ mi, igi ègún lórí ìdílé mi, ẹ̀yin ogun ọ̀rọ̀ ó yẹ fà tú tégbòtégbò, ẹ má fà wọ́n tú tégbòtégbò, ẹ má fà wọ́n tú tégbòtégbò. Igi ègún tó ṣiṣẹ́ nínú ayé ìyá mi, igi ègún tó ṣiṣẹ́ nínú ayé ọkọ mi, nínú ayé bàbá mi, ẹ̀yin ogun ọ̀rọ̀ ó yẹ ẹ máa dáná sun wọ́n, ẹ máa dáná sun wọ́n, ẹ máa dáná sun wọ́n. Àbẹ́ ẹ̀ mọ̀ pé igi ègún a máa so ni, a máa so tí ẹbí ìrandíran tó bá débi ó mọ̀ ká àwọn ọmọ jẹ́, wọ́n sì nípìn nínú ègún yìí. Ó ní ègún tó ń bọ́ látòrí ọmọ sórí ọmọ, ó yá pariwo pé Olúwa, máa wú wọ́n tégbòtégbò. Gbogbo igi ègún nínú ayé mi, ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa wú wọ́n tégbòtégbò. Gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn, gbogbo igi ègún nínú ayé rẹ, ọ̀run wú tégbòtégbò. Gbogbo igi ègún nínú ayé ọmọ rẹ, lórúkọ Jésù, ọ̀run wú tégbòtégbò, ọ̀run wú tégbòtégbò, ọ̀run wú tégbòtégbò. Gbogbo ìwọ tó rí àmì ṣe,
gbogbo agbára ègún nínú ayé rẹ, gbogbo ìdè ègún nínú ayé rẹ lórúkọ Jésù ọ̀run wú tegbòtegbò, ilẹ̀ gbé wọn mì lónìí, ilẹ̀ gbé wọn mì lónìí. Ègún tí ò jẹ́ kó ní testimony, ègún tí ò fààyè sílẹ̀ fún testimony nínú ayé rẹ ní orúkọ Jésù mo pa á láṣẹ ọ̀run wú tegbòtegbò, ọ̀run wú tegbòtegbò, ọ̀run wú tegbòtegbò, ọ̀run wú tegbòtegbò, ọ̀run wú tegbòtegbò. Gbogbo igi ègún tó ń pín ohun rere mọ́ ọ lọ́wọ́ lórúkọ Jésù ilẹ̀ gbé wọn mì lónìí, ilẹ̀ gbé wọn mì lónìí. Ègún tó ṣe òṣùwọ̀n ìṣerere rẹ fún ọ lórúkọ Jésù ilẹ̀ gbé mì lónìí, ilẹ̀ gbé mì lónìí. Ègún tí ò jẹ́ kó lọ́kọ, ègún tí ò jẹ́ kó ọmọ rẹ ó lọ́kọ, ègún tí ò jẹ́ kó ọmọ rẹ ó láya lórúkọ Jésù ìwọ ilẹ̀ ó yá lanu kó gbé mì, ìwọ ilẹ̀ ó yá lanu kó gbé mì. Ègún tí ò jẹ́ kó olóhun rere gbé ṣe nínú ayé rẹ lórúkọ Jésù ilẹ̀ gbé mì lónìí, ilẹ̀ gbé mì lónìí. Mo sọ̀rọ̀ àṣẹ jáde lórúkọ Jésù ilẹ̀ gbé mì lónìí. Anointing oil tó fẹ́ dà sílẹ̀ bí o ṣe dà sílẹ̀ ó rí aláti òní lọ ọmọ rẹ àrọ́mọdọ́mọ rẹ wọ́n jáde kúrò nínú ègún, ilẹ̀ gbé ègún náà mì lónìí, ilẹ̀ gbé ègún náà mì lónìí. Gbogbo ègún àìsàn lórí ayé rẹ lónìí ilẹ̀ gbé mì lónìí, ilẹ̀ gbé mì lónìí, ilẹ̀ gbé mì lónìí. Nítorí ní èní ní ọjọ́ kẹrin tá a ti wà níwájú Olúwa Ọlọ́run alààyè ọba tó pọ̀ nípa àti agbára. Gbogbo ègún tó ń fa ìfàsẹ́yìn nínú ayé rẹ nínú ayé ọmọ rẹ ilẹ̀ gbé mì lónìí. Ègún tó ń fa àìsàn nínú ayé rẹ nínú ayé ọmọ rẹ ilẹ̀ lanu ó gbé mì lónìí, ilẹ̀ lanu ó gbé mì lónìí, ilẹ̀ lanu ó gbé mì lónìí. Ègún tó sọ ọ́ darọ lọ́nà ìṣerere, ègún tó sọ ọ́ dafọ́jú lọ́nà ìṣerere, ègún tó sọ ọ́ dodi lọ́nà ìṣerere ilẹ̀ gbé mì lónìí, ilẹ̀ gbé mì lónìí, ilẹ̀ gbé mì lónìí. Ó yá gbọ́ ọ̀rọ̀ Olúwa ìwọ ègún tó ń ṣiṣẹ́ nínú ìdílé yìí lórúkọ Jésù ọ̀run bá ọ wí lónìí, ọ̀run bá ọ wí lónìí, ọ̀run bá ọ wí lónìí, ọ̀run bá ọ wí lónìí. Ìwọ ègún àìfojúrí lórúkọ Jésù ọ̀run bá ọ wí lónìí, ìwọ ègún àìfojúrí ní orúkọ Jésù ọ̀run bá ọ wí lónìí, ọ̀run bá ọ wí lónìí ní orúkọ Jésù. Ọ̀run já ìdè náà lónìí, ìdè ègún ilé bàbá, ìdè ègún ilé ìyá ní orúkọ Jésù ọ̀run já lónìí, ọ̀run já lónìí, ọ̀run já lónìí, ọ̀run já lónìí. Gbogbo irinṣẹ́ ègún nínú ayé rẹ lórúkọ Jésù ó yá kó dòkú. Gbogbo irinṣẹ́ ègún nínú ayé ọmọ rẹ ní orúkọ Jésù mo súre fún ọ lónìí ó yá kó di èkú, kó di òkú ní orúkọ Jésù. Gbogbo irinṣẹ́ ègún nínú ìdílé rẹ nínú ìgbéyàwó rẹ lórúkọ Jésù ó yá kó di òkú, ó yá kó di òkú. Gbogbo irinṣẹ́ ègún èyí tó gbé ọ lọ sílé àtijọ́, èyí tó gbé ọ lọ sílé àwọn bàbá rẹ lórúkọ Jésù ó yá ọ̀run sọ di òkú lónìí, ọ̀run sọ di òkú lónìí. Ègún tí òjò bímọ, ègún tí òjò lọ́kọ lórúkọ Jésù ó yá ègún náà dòkú lónìí, ilẹ̀ gbé ègún náà mì lónìí, ilẹ̀ gbé ègún náà mì lónìí. Àyípadà rere dé bá ìdílé rẹ ní orúkọ Jésù, àyípadà rere dé bá ayé ọmọ rẹ ní orúkọ Jésù. Mo sọ ọ̀rọ̀ àṣẹ jáde, mo sọ ọ̀rọ̀ àṣẹ jáde níbikíbi tó ti gbọ́ òun. Gbogbo ègún tó ṣiṣẹ́ nínú ayé ìwọ ìyá tó bọ́ sórí ọmọ lórí rẹ lórúkọ Jésù ó dórí ẹ̀ ó dasán, ó dórí ẹ̀ ó dòfo ní orúkọ Jésù olùgbàlà. Ọ̀run sọ di asán, ọ̀run sọ di òfo ní orúkọ Jésù. Gbogbo ègún ìtìjú lórúkọ Jésù ó yá lórúkọ bàbá ní orúkọ ọmọ ilẹ̀ gbé mì lónìí. Gbogbo ègún ìjákulẹ̀, gbogbo ègún àìrólóore lórúkọ Jésù ọ̀run gbé mì lónìí, ọ̀run gbé mì lónìí, ọ̀run gbé mì lónìí. Ayérayé gbogbo ègún tó máa ń ṣiṣẹ́ níbi tó ti yẹ kó jókòó sórí àga ògo tó máa ń yẹ àga náà mọ́ nídìí lórúkọ Jésù orúkọ Jésù ọ̀run gbé ègún náà mì lónìí, ilẹ̀ gbé ègún náà mì lónìí lórúkọ Jésù. Àga ìṣeré ó yá lọ jókòó síbẹ̀, àga ìṣeré yìí lọ jókòó síbẹ̀, àga ògo yìí lọ jókòó síbẹ̀. Ìwọ ọmọkùnrin mo súre fún ọ lónìí, àga ògo yìí lọ jókòó síbẹ̀, àga ògo yìí lọ jókòó síbẹ̀. Ìwọ ọmọbìnrin mo súre fún ọ lónìí, àga ògo yìí lọ jókòó síbẹ̀ lórúkọ Jésù. Àga ògo yìí lọ jókòó síbẹ̀, ọmọ rẹ jókòó síbẹ̀, ọmọ rẹ jókòó síbẹ̀, ọkọ rẹ jókòó síbẹ̀, ìyàwó rẹ jókòó síbẹ̀ ní orúkọ Jésù. Gbogbo ìwọ tó rí àmì ṣe, gbogbo ìwọ tó rí àmì ṣe, ègún látorí ìran kìíní dórí ìran kejì lórí ìran kẹta lórí àbígbẹ̀yìn yín lórúkọ Jésù ọ̀run fagilé lónìí. Èlíjà ní bí mo bá jẹ́ wòlíì Ọlọ́run kí iná ó sọ̀kalẹ̀. Ó mọ̀ pé wòlíì Ọlọ́run lòun ṣùgbọ́n ó sọ ó ní tóun bá jẹ́ wòlíì Ọlọ́run iná ó sọ̀kalẹ̀, iná sì dá lò tó fi àmì hàn. Mo sọ gẹ́gẹ́ bí orúkọ Jésù Kristi olùgbàlà, mo sọ gẹ́gẹ́ bí àṣẹ tó fi pè mí, gẹ́gẹ́ bí ọmọ rẹ, gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè lónìí lórúkọ Jésù. Gbogbo ègún tó wà nínú ayé rẹ iná kó sọ̀kalẹ̀ kó jó wọn run lójú oorun lójú àlá rẹ, iná kó sọ̀kalẹ̀ kó jó wọn run. Iná Ọlọ́run olùrànlọ́wọ́, iná tí máa ń ràn ní lọ́wọ́, iná tó ran Èlíjà lọ́wọ́. Gbogbo ègún tó ṣiṣẹ́ òdì lórí ayé rẹ iná Ọlọ́run kó sọ̀kalẹ̀ kó jó wọn run ní orúkọ Jésù olùgbàlà. Ègún tó ṣiṣẹ́ nínú ayé ọkọ rẹ lórúkọ Jésù iná ọ̀run kó jó wọn run. Ègún àgbèrè tó ṣiṣẹ́ nínú ayé ọkọ rẹ lórúkọ Jésù iná ọ̀run kó jó wọn run. Ègún àgbèrè èyí tó fa ọkọ rẹ sẹ́yìn nínú ìrìn àjò ìṣeré iná ọ̀run kó jó wọn run, iná ọ̀run kó jó wọn run. Ègún tó ń ṣiṣẹ́
ṣiṣẹ́ nínú ayé ọmọ rẹ tí ọmọ rẹ fi ń ṣiyèméjì tó fi wà confused lórúkọ Jésù mo pa á láṣẹ iná ọ̀run kó jó wọn run, iná ọ̀run kó jó wọn run. Bí Èlíjà ṣe pe náà sọ̀kalẹ̀ èmi náà pe náà sọ̀kalẹ̀ lónìí, iná ọ̀run kó ràn ọ́ lọ́wọ́ lórí ègún ìdílé yìí ní orúkọ Jésù. Ó yá ègún tó wà nínú ara rẹ yìí mo pa á láṣẹ lórúkọ Jésù, ó yá kó jáde, ó yá kó jáde, ó yá kó jáde, ó yá kó jáde, ó yá kó jáde. Ègún tó dí ọ lọ́wọ́ nílùú tó ti wá lórúkọ Jésù, iná ọ̀run kó lè jáde, iná ọ̀run kó lè jáde, iná ọ̀run kó lè jáde. Ó lè ṣàmì. Mo pa á láṣẹ lórúkọ Jésù láti ru orí dí àtẹlẹsẹ̀. Àwẹ̀ ọmọ pẹ̀lú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn lónìí, àwẹ̀ ọmọ pẹ̀lú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn lónìí. A tú ìdílé rẹ sílẹ̀ lọ́wọ́ ègún, a tú ọmọ rẹ sílẹ̀ lọ́wọ́ ègún, a tú ọkọ rẹ sílẹ̀ lọ́wọ́ ègún ní orúkọ Jésù olùgbàlà. A tú ọ sílẹ̀ lọ́wọ́ ègún ní orúkọ Jésù. Gbogbo shrine ègún nínú ẹbí rẹ ọ̀run dáná sun wọ́n lónìí. Gbogbo shrine ègún nínú ayé rẹ ọ̀run dáná sun wọ́n lónìí. Gbogbo shrine ègún nínú ìdílé rẹ ọ̀run dáná sun wọ́n lónìí. Ohun tó ń lò bí agbára níbẹ̀ ọ̀run sọ di òkú lónìí, ọ̀run sọ di òkú lónìí. Ìhòmẹ́ni náà á ní shrine nínú ẹbí yín, shrine tí wọ́n máa ń bọ, ibi tí wọ́n ti máa ń bọ nǹkan. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ mo rán ọ níṣẹ́ lọ síbẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ ológo tí wọ́n dè mọ́nú bẹ̀ lórúkọ Jésù ọ̀run kọjá lọ síbẹ̀ ó tú yín sílẹ̀. Ní orúkọ Jésù ọ̀run kọjá lọ síbẹ̀ ó tú yín sílẹ̀. Ní orúkọ Jésù ọ̀run kọjá lọ síbẹ̀ ó tú yín sílẹ̀. Gbogbo ìdílé tí a dè mọ́nú shrine ní orúkọ Jésù iná àrá àti ọ̀run ó kọjá lọ síbẹ̀ ó tú yín sílẹ̀. Gbogbo ègún tó fi ogun ẹ̀yìn jà yín, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, iná àti àrá ọ̀run ó yá kó kọjá lọ síbẹ̀ kó lọ tú yín sílẹ̀. Gbogbo ègún ẹ̀yìn tó ń jà yín lórúkọ Jésù ẹ bojú ẹ̀yẹ ò rí wọn mọ́. Mo sọ ilẹ̀ gbé wọn mì lónìí. Mo sọ ọ̀rọ̀ àṣẹ jáde ilẹ̀ gbé wọn mì lónìí. Mo sọ ọ̀rọ̀ àṣẹ jáde ilẹ̀ gbé wọn mì lónìí. Mo sọ ọ̀rọ̀ àṣẹ jáde ilẹ̀ gbé wọn mì lónìí. Gbogbo ògo rẹ lọ́wọ́ ègún lé bàbá, gbogbo ògo rẹ lọ́wọ́ ègún lé ìyá ó yá gbà á padà lórúkọ Jésù, ó yá gbà á padà ní orúkọ Jésù, ó yá gbà á padà ní orúkọ Jésù, ó yá gbà á padà. Gbogbo ègún tó fara hàn nínú ẹbí rẹ ní orúkọ Jésù ó yá gbà á padà. Gbogbo ègún tó fara hàn nínú ayé ọmọ rẹ ní orúkọ Jésù ó bó pa á láṣẹ. Gbogbo ègún tó fara hàn tí ò jẹ́ kọ́ ọmọ yìí ó rògòlò ó yá gba ògo rẹ padà ní orúkọ Jésù, gba ògo rẹ padà ní orúkọ Jésù, ó yá gba ògo rẹ padà ní orúkọ Jésù, ó yá gba ògo rẹ padà ní orúkọ Jésù, ó yá gba ògo rẹ padà, ó yá gbà á 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 padà. Ògo àìlọ́kọ tá a gbà lọ́wọ́ rẹ̀ ó yá gbà á padà. Ògo àìrọ́mọbí tá a gbà lọ́wọ́ rẹ̀ ó yá gbà á padà. Ògo àìníṣẹ́ tá a gbà lọ́wọ́ rẹ̀ ní orúkọ Jésù, ó yá gbà á padà ní orúkọ Jésù, ó yá gbà á padà ní orúkọ Jésù, ó yá gbà á padà ní orúkọ Jésù, ó yá gbà á padà. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ìwọ tí a mú ògo kúrò lára rẹ tá a fi ègún rọ́pò lórúkọ Jésù, ògo yìí ó yá gbà á padà lónìí. Ìwọ ọmọ tá a gba ògo lọ́wọ́ rẹ sẹ́ tá a fi ogun rọ́pò ògo lórúkọ Jésù, ó yá gbà á padà, ó yá gba ògo yìí padà ní orúkọ Jésù. Lọ́wọ́ ìyá àjẹ́ yìí, lọ́wọ́ ọmọkùnrin yìí, ó yá gbà á padà. Ẹni tó gba ògo rẹ tó ń gbé fún àkọ́bí rẹ obìnrin, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ọba tó pọ̀ nípa àti agbára, ó ti dòkú ni ó wà láyé ni, ó yá gba ògo náà padà lónìí. Ọmọ rẹ 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 gba ògo náà padà lónìí. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ohun gbogbo tí ọ̀tá fi sí ọ lára, tí ègún tó ń ran ègún lọ́wọ́ nínú ayé rẹ ní orúkọ Jésù Kristi olùgbàlà, lórúkọ Jésù, ó yá gbogbo tó fi sí ọ lára yìí, ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mọ́ lónìí. Ilẹ̀ ńlá ló gbé mi, ilẹ̀ ńlá ló gbé mi, ilẹ̀ ńlá ló gbé mi. Agbára o, agbára o, agbára o, agbára o, agbára tó ń so èso rere nínú ayé ènìyàn ó yá ọ̀run gbé lé ọ lọ́wọ́ lónìí, ọ̀run gbé lé ọmọ yìí lọ́wọ́ lónìí. Agbára tó ń so èso rere nínú ayé ènìyàn lórúkọ Jésù olùgbàlà, ọ̀run gbé lé ọ lọ́wọ́ lónìí, ọ̀run gbé lé ọ lọ́wọ́ lónìí. Láìsí agbára ayé ènìyàn wà ní òfo ni. Mo béèrè fún agbára ẹ̀mí mọ́ láti òkè wá, agbára tó ń pín ègún níyà pẹ̀lú ènìyàn kó bẹ̀rẹ̀ ṣẹ́ nínú ayé rẹ lórúkọ Jésù, kó bẹ̀rẹ̀ ṣẹ́ nínú ìgbéyàwó rẹ ní orúkọ Jésù, kó bẹ̀rẹ̀ ṣẹ́ nínú ọ̀nà rẹ. Orin ìyìn, ègún tí ò jẹ́ kó kọrin ìyìn lórúkọ Jésù, mo pa á láṣẹ ni mi ò dá lábàá. Ègún tí ò jẹ́ kó kọrin ìyìn láti òní lọ òpin dé bá. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, láti òní lọ òpin dé bá. Ègún tó ń tilẹ̀kùn rere mọ́ ẹbí rẹ, ègún tó ń tilẹ̀kùn àṣeyọrí mọ́ ẹbí rẹ lórúkọ Jésù lónìí ó dòkú lónìí. Ilẹ̀ gbé mi, 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 ilẹ̀ gbé mi ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù.
kọrin pẹ̀lú mi pé ó dórí mi ó dasán, ó dórí mi ó dópin o, ègún tó ń ja ìdílé mi o, ó dórí mi ó dópin o, ó dórí mi ó dasán, ó dórí mi ó dópin o, ègún tó ń ja ìdílé mi o, ó dórí mi ó dópin o, ó dórí mi ó dasán, ó dórí mi ó dópin o, ègún tó ń ja ìdílé mi o, ó dórí mi ó dópin o. Gbogbo ìwọ tá a fi ipasẹ̀ ègún bí, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, a tú ọ bí lónìí ní orúkọ Jésù, a tú ọ bí lónìí ní orúkọ Jésù. Ègún tó ń ṣiṣẹ́ nínú ayé rẹ lónìí, ó yá bojú wẹ̀yìn ò tún rí mọ́ ní orúkọ Jésù olùgbàlà. Mo pa á láṣẹ gẹ́gẹ́ bí wòlíì, ó yá bojú wẹ̀yìn ò tún rí mọ́. Ìwọ tí ègún dá ilé ọmọ rẹ dúró tán ló ní bímọ láyé lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń fi ìpọ́njú bímọ nínú ẹbí yín, gbogbo ẹ̀yin tẹ́ máa ń fi ìpọ́njú ní ọkọ nínú ẹbí yín lórí tí yóò dópin lónìí ní orúkọ Jésù olùgbàlà. Ó dópin lónìí ní orúkọ Jésù, ó dópin sẹ́, mo ló dópin sẹ́ ní orúkọ Jésù, mo ló dópin sẹ́. Ó ní ọmọ aláṣẹ ni èmi, ó lé mi ó fi àṣẹ sọ̀rọ̀, mo sọ ọ̀rọ̀ àṣẹ náà sínú ayé rẹ lónìí. Gbogbo ẹnikẹ́ni, gbogbo ènìyàn kénìyàn, gbogbo ẹ̀dákẹ́dá tó wà lábẹ́ òhìn lórúkọ Jésù, tí ègún ìdílé ń bájà, tí ègún ẹbí ń bájà lórúkọ Jésù, ó yá ilẹ̀ gbé wọn mì lónìí, ilẹ̀ gbé ègún náà mì lónìí, ilẹ̀ gbé ègún náà mì lónìí, ilẹ̀ gbé ègún náà mì lónìí. Ó yá afẹ́fẹ́ àlàáfíà, mo pàṣẹ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè kó bẹ̀rẹ̀ sí fẹ́ lù ọ́ níbi tó wà. Afẹ́fẹ́ ìtura, afẹ́fẹ́ ìyanu, afẹ́fẹ́ ògo, ó yá kó bẹ̀rẹ̀ sí fẹ́ lù ọ́ níbi tó wà lórúkọ Jésù Kristi Ọlọ́run ìpè àwọn wòlíì tó tọ́ o. Mo pàṣẹ afẹ́fẹ́ ìtura lórúkọ Jésù Kristi olùgbàlà, ó yá kó bẹ̀rẹ̀ sí fẹ́ lù ọ́ lónìí. Afẹ́fẹ́ ìtura, ó yá kó bẹ̀rẹ̀ sí fẹ́ lù ọ́ lónìí. Àṣẹ tó jáde tó dá ìjì dúró, ìjì dúró nínú ayé rẹ lónìí, ìjì dúró nínú ayé rẹ ọmọ rẹ lónìí. Afẹ́fẹ́ ìtura, afẹ́fẹ́ ògo, afẹ́fẹ́ ìyanu, ó yá kó máa fẹ́ lù ọ́, ó yá kó máa fẹ́ lù ọ́, ó yá kó máa fẹ́ lù ọ́, ó yá kó máa fẹ́ lù ọ́. Gbogbo ibi tá ti rí tá ti sọ̀rọ̀ rẹ lọ́rọ̀ lódì, gbogbo ibi tí ègún ti ṣiṣẹ́ òdì nínú ayé rẹ lórúkọ Jésù, a yí padà lónìí o, a yí padà lónìí o. Ó ní ṣe mí lógo, ṣe mí lógo, gbogbo ẹni tó ti gàn mí kán wá fọlá mi tọrọ. Gbogbo ibi tá ti gàn pò lọ́kọ, ibi tá ti gàn pò tí ì bímọ, ibi tá ti gàn pò ò lè rí físà gbà, ibi tá ti gàn pò ò lè rí ìwé ìgbélú gbà, ibi tá ti gàn pò ò lè rí lé kọ́, ibi tá ti gàn pò ò lè rí lẹ́rà lórúkọ Jésù, wọ́n bẹ̀rẹ̀ sí fọlá rẹ tọrọ lónìí. Mo sọ gẹ́gẹ́ bí ìwọ bí ikọ̀ ìríjú Elédùmarè, mo sọ gẹ́gẹ́ bí àṣẹ tó fi pè mí tó rán mi níṣẹ́. Gbogbo ìwọ tá ti yẹ̀yẹ́ rẹ nínú ayé yìí lórúkọ Jésù, gbogbo àwọn tó yẹ̀yẹ́ rẹ wọ́n padà wá tara rẹ yin Ọlọ́run lógo lórúkọ Jésù Kristi olùgbàlà. Àti wọ́n bá lè ibi tá ti yẹ̀yẹ́ mi tán ní ọmọ elébi yìí, tán ní bọ̀bọ̀ elébi yìí ló ń bọ̀ yìí, tí wọ́n sì yin Ọlọ́run lógo lára mi lónìí lórúkọ Jésù. Gbogbo ìwọ tó wà lábẹ́ òhìn, gbogbo ibi tá ti yẹ̀yẹ́ rẹ, gbogbo ibi tá ti yẹ̀yẹ́ ọmọ rẹ, gbogbo ibi tá ti yẹ̀yẹ́ ọkọ rẹ lórúkọ Jésù olùgbàlà, wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ọ́ lógo, wọ́n bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run látara rẹ, látara àwọn ọmọ rẹ wọ́n bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run, látara ọkọ rẹ wọ́n bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, gbogbo ibi tá ti yẹ̀yẹ́ mi pé orí ó ní bọ́dì kò léńjì, wọ́n ń gbókèrè yin Ọlọ́run lógo látara mi lórúkọ Jésù lónìí. Gbogbo ibi tá ti yẹ̀yẹ́ rẹ pé òfìfo ní ọ̀sẹ̀, èmi sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, mo wo Ọlọ́run lókè, mo wo Ọlọ́run, mo dìrọ̀ bá àgbélébùú Elédùmarè, mo pa á láṣẹ lórúkọ Jésù. Ó yá kí wọ́n bẹ̀rẹ̀ sí bọ́ yin Ọlọ́run lógo, kí wọ́n bẹ̀rẹ̀ sí bọ́ yin Ọlọ́run lógo, kí wọ́n bẹ̀rẹ̀ sí bọ́ yin Ọlọ́run lógo, kí wọ́n bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run lógo lára rẹ. Èmi sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, kí wọ́n bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run lógo. Gbogbo ibi tí wọ́n ti yẹ̀yẹ́ mi, pé ẹ wo bó ṣe rí kò tiẹ̀ ní nǹkan kan. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, láti òní lọ mo pa á láṣẹ lórúkọ Jésù, wọ́n bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run lógo látara rẹ lórúkọ Jésù, wọ́n bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run lógo látara rẹ. Mo sọ ìwọ mọ̀mọ́ tó wà lábẹ́ òhìn, ibi tán ti fi ọ̀rọ̀ ọmọ rẹ bú ọ, Olúwa ayérayé ọba àwọn ọba, ibikíbi tán ti fi ọ̀rọ̀ ọmọ rẹ bú ọ, èmi sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, kádàrá ìṣubú tí ọmọ rẹ ń rìn tó fi ń ṣubú níbi ìṣerere, tí wọ́n fi ń fi ọmọ yìí bú ọ, láti òní lọ ọ̀run yí padà lónìí lórúkọ Jésù. Gbogbo tó fọmọ yìí bú ọ, wọ́n ti ara ọmọ yìí yin Ọlọ́run lógo. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ẹ lè ṣàmì mọ̀mọ́ lórúkọ Jésù. Ẹ fi àná tí wọ́n yín sí àtẹ́lẹwọ́ yín, kẹ́ gbé síwájú orí yín. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà lábẹ́ òhìn, ẹ fi àná tí wọ́n yín sí àtẹ́lẹwọ́ yín báyìí, kẹ́ gbé lé iwájú orí yín. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ọba tó pọ̀ nípa àti agbára, ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Ìwọ ló pè mí, ló rán mi níṣẹ́, ó ní ti
kí n tí n bá ti fẹ́ kí n béèrè Olúwa sì fún mi. Kò sì sí tí mo fẹ́ tí mo béèrè tó fún mi. Ó tiẹ̀ àmì tó lágbára òfin hàn ẹni tó ti wò ó pé ó ní òun mọ Ọlọ́run tí mò ń sìn, òun mọ Ọlọ́run tó pè mí. Tí n bá lè ní ààyè nínú ọkàn mi kí n gbàdúrà fóun pé kí n sì dáríjì òun. Ó sì san offering láì jẹ́ pé mo tiẹ̀ gbàdúrà fún. Nígbà tó rí ọwọ́ Ọlọ́run ni tọ́lọ́run bínú sí nítorí ọ̀rọ̀ mi. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè. Gbogbo ẹni tó wà nídìí ọ̀rọ̀ ọmọ rẹ obìnrin yìí, nítorí pé bí ìṣẹ̀dá èèyàn bá fẹ́ gbàbọ̀dé orí èèyàn ni wọ́n pè. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè. Ohun gbogbo tó ń gbàbọ̀dé nínú ìṣẹ̀dá ọmọ rẹ yìí, ìwọ ọmọ tó gbé ọwọ́ sórí ohun gbogbo tó ń gbàbọ̀dé nínú ìṣẹ̀dá rẹ, láti òní lọ lórúkọ Jésù ilẹ̀ lanu ó gbé mì. Gbogbo ohun tó ti wá fi ọmọ yìí bú ọ mọ̀mọ́, gbogbo ohun tó ti fi ìjákulẹ̀ ọmọ yìí lórí ọ̀rọ̀ ọkùnrin bú ọ, lórúkọ Jésù. Ámánì ṣẹ̀sín lórí ọ̀rọ̀ Mọ́dékáì, lórúkọ Jésù ìṣerere ọmọ yìí kó bẹ̀rẹ̀ sí mú wọn ṣẹ̀sín. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ìwọ mọ̀mọ́ yìí ìṣerere rẹ lórúkọ Jésù ó yá kó bẹ̀rẹ̀ sí mú wọn ṣẹ̀sín. Ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ọba tó pọ̀ nípa àti agbára, ìwọ ló pè mí, ló rán mi níṣẹ́. Ọba tí jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Nígbà tí mi ò tiẹ̀ jẹ́ wòlíì, tí mi ò tí ì jẹ́ nǹkan kan, bàbá tó bí mi ó pè mí, kò sí tó rà, kò sí tó fẹ́ ṣe, yóò ní dẹ́rẹ̀ mi wá gbàdúrà sí kinní fún mi. Àṣẹ kan ló rí lára mi, nǹkan kan ló gbọ́ nípa mi, kò sí nǹkan náà yóò ní dẹ́rẹ̀ mi wá gbàdúrà sí kinní fún mi. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè lónìí, àṣẹ tó dá mọ́ mi, gbogbo ìwọ abiyamọ tó wà lábí ohùn yìí, ohun tí ayé fi ń kẹ́gàn rẹ lónìí, gbogbo ohun tó ń gbàbọ̀dé nínú ìṣẹ̀dá rẹ tí a fi ń kẹ́gàn ọmọ rẹ, tí a fi ń kẹ́gàn rẹ, lórúkọ Jésù ilẹ̀ ó yá gbé wọn mì. Ìwọ ilẹ̀ bó ní kó lanu, ó fi wá jọba lórí ilẹ̀, ó ní lórí eku, lórí ẹja, lórí ewé, lórí egbò. Gbogbo ohun tí a lo ẹja, tá a lo ewé àtegbò, tá a lo eku, tá a lo ẹran ara, tá a fi ṣe lórí ayé rẹ tí ọmọ yìí fi ń bá ìjákulẹ̀ pàdé, lórúkọ Jésù olùgbàlà, ìwọ ilẹ̀ ó yá gbé mì lónìí. Ìwọ ilẹ̀ ó yá gbé mì lónìí. Ìwọ ilẹ̀ ó yá gbé mì lónìí. Ìwọ ọmọ yìí, mo sọ gẹ́gẹ́ bí àṣẹ Elédùmarè, ìjákulẹ̀ kò tún jẹ́ tiẹ̀ mọ́. A tú ìṣẹ̀dá rẹ sílẹ̀ lọ́wọ́ ìdè, lọ́wọ́ ègún ìdílé, mo tú ìṣẹ̀dá rẹ sílẹ̀. Wọ́n ní orí báyìí lẹja fi làbújá, bẹ́ẹ̀ ò bá sórí ẹja ò lè wẹ ibú. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ohun gbogbo tá a fi ṣe pàṣípààrọ̀ orí rẹ táti lọ́kọ́ fi di wàhálà, lónìí lórúkọ Jésù ó yá kó jáde pẹ̀lú ọwọ́ iná. Mo pa á láṣẹ lórúkọ Jésù, ohun gbogbo tá a gbé sínú ìṣẹ̀dá rẹ tí ò jẹ́ kó o ní adé lórí, tó ní adé ò ní wọ orí rẹ, lórúkọ Jésù Kristi ó yá kó jáde lónìí. Ohun gbogbo tá a gbé sínú orí ìṣẹ̀dá ọmọ yìí tí a ní adé ògo yìí ò ní farahàn. Èmi sọ gẹ́gẹ́ bí wòlíì rẹ̀, mo sọ bí ọmọ tó ràánú gbà níwájú rẹ̀ Olúwa. Ó yá gbogbo tí a gbé sí ọ lórí, iná ọ̀run ó yá kó jó dànù. Ohun tí ò jẹ́ ká dé ògo farahàn lórí ọmọ rẹ̀, iná ògo, iná ò, 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 ó yá kó bẹ̀rẹ̀ sí jó dànù. Wòlíì ló ṣiṣẹ́ náà ni, pásítọ̀ ló ṣe é ni, àáfàá ló ṣe é ni, babaláwo ló ṣe é ni, tó ní ògo ò ní farahàn nínú ìdílé rẹ, lórúkọ Jésù. Gbogbo ogun náà lónìí ilẹ̀ kó lanu kó gbé wọn mì. Ìṣẹ̀dá rẹ gba ìtúsílẹ̀, ìṣẹ̀dá rẹ gba ìdáláre o. Ojú oorun tọmọdé yìí wà, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ọ̀run kọjá lọ síbẹ̀, ọ̀run tú sílẹ̀, nínú ìdè ọ̀run tú sílẹ̀ o. Ó ti rí bí àṣẹ ti gò, àṣẹ sì ti jáde lọ báyìí. Ó bẹ̀rẹ̀ sí yìn Ọlọ́run lógo ní orí ọmọ yìí lórúkọ Jésù. Ó bẹ̀rẹ̀ sí gbé orúkọ Ọlọ́run ga. Gbogbo ibikíbi tí wọ́n ti gàn ọ́, gbogbo ibikíbi tí wọ́n ti gàn ọmọ rẹ, lórúkọ Jésù ó bẹ̀rẹ̀ sí yìn ọba àwọn ọba o, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí yìn Ọlọ́run lógo, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí gbé orúkọ Ọlọ́run ga, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí gbé orúkọ rẹ̀ ga. Ọba tó pọ̀ nípa àti agbára, ẹ bẹ̀rẹ̀ sí yìn, ẹ bẹ̀rẹ̀ sí yìn, ẹ bẹ̀rẹ̀ sí yìn, ẹ bẹ̀rẹ̀ sí yìn, ẹ bẹ̀rẹ̀ sí gbéga. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọba àwọn bá ti dá sí ọ̀rọ̀ wa. Èní ní ọjọ́ 4 báyìí, ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ rẹ̀.
èní ní ọjọ́ kẹrin ní orúkọ Jésù gbogbo ibi tá a ti kọ̀ ọ́ sílẹ̀ ọ̀run ti bẹ̀rẹ̀ sí ṣe ọ́ lógo bẹ̀rẹ̀ sí dúpẹ́ ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ mọ̀mọ́ ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ a ti tú ìṣẹ̀dá ọmọ yín sílẹ̀ lọ́wọ́ gbogbo ègún lọ́wọ́ gbogbo èpè a ti tú sílẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ ibi tá ti kọ̀ sílẹ̀ ọ̀run bẹ̀rẹ̀ sí ṣe ọ́ lógo ayérayé lórúkọ Jésù Kristi olùgbàlà ọ̀run bẹ̀rẹ̀ sí ṣíwèé ìrántí kàn ó ti bọ́ lọ́wọ́ ègún ìdílé o ní orúkọ Jésù ó ti bọ́ lọ́wọ́ ègún ẹbí o ní orúkọ Jésù a ti tú ọmọ yín sílẹ̀ o lórúkọ Jésù mo pa á láṣẹ ni mi ò dá lábàá àmì tó wà lára ọmọ yìí ọ̀run fi iná ṣí dànù àmì burúkú tó wà lára rẹ ọ̀run ti fi iná ṣí dànù o àṣẹ jáde báyìí o ó sì bẹ̀rẹ̀ sí rí ọwọ́ Ọlọ́run ní orúkọ Jésù Kristi olùgbàlà lórí iṣẹ́ rẹ lórí ọ̀nà rẹ lórí ìgbéyàwó rẹ lórí àti bímọ lórí àti lọ́kọ ó bẹ̀rẹ̀ sí rí ọwọ́ Ọlọ́run lórí àìsàn tó wà yìí ó bẹ̀rẹ̀ sí rí ọwọ́ Ọlọ́run o ìwọ tó ti fi ọwọ́ rẹ gbé nǹkan rere ṣe ó bẹ̀rẹ̀ sí rí ohun rere gbé ṣe láti òní lọ ní orúkọ Jésù Kristi olùgbàlà mo súre fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe program yìí lónìí lórúkọ Jésù yóò dára fún yín àṣẹ tó jáde lónìí yóò bá ìṣẹ̀dá yín ṣiṣẹ́ ìdè tó já lónìí ẹ ó nípín nínú ẹ̀ lórúkọ Jésù ilẹ̀ gbé ogun yín mì bí ẹ ṣe ń ṣe program yìí mo pa á láṣẹ lórúkọ Jésù ẹ ò ní fi ọwọ́ náà sìnkú ọmọ lórúkọ Jésù olùgbàlà ẹ fi ọwọ́ náà yin Ọlọ́run ní o mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè bí ẹ ṣe ń ṣe program yìí bí ẹ ṣe ń yin Ọlọ́run lógo lórí òkè àánú ìtúsílẹ̀ ọ̀run ó bá yín yọ o lórúkọ Jésù olùgbàlà ó ti rí bẹ́ẹ̀ àṣẹ sì gùn ní orúkọ Jésù Kristi olùgbàlà ó ti rí bẹ́ẹ̀ o yóò dára fún yín o wọ́n náà máa ń kọrin yìí. Mọ dúpẹ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dúpẹ́ pé Olúwa mo dúpẹ́ pé o dá sí ọ̀rọ̀ mi o ti ṣe mí lógo ayérayé o ti ṣe àwọn ọmọ mi lógo ayérayé Olúwa mo dúpẹ́ tó o dá sí ọ̀rọ̀ ìdílé mi. fọkànbalẹ̀ látòrí àìlọ́kọ̀ gbogbo jẹ́ àti máa bànújẹ́ mọ́ ipò àìbímọ àdìtàn. Ní orúkọ Jésù a ó pàdé ní aago 10 ọ̀la aago 10 Nàìjíríà time ní orúkọ Jésù Kristi olùgbàlà aago 10 Nàìjíríà time a ó pàdé ní ọ̀la o ní orúkọ Jésù ẹ̀yin náà ìfẹ́ẹ̀tì àwọn èèyàn lórúkọ Jésù a ó sì rí àánú gbà omi tí ẹ gbé dání àṣẹ ọ̀run ti wọnú ẹ o lórúkọ Jésù ìdílé yìí ti ní ayọ̀ àṣẹ ọ̀run ti jáde o lórúkọ Jésù gbogbo ìwọ tó bá lo omi ó rí ọwọ́ Ọlọ́run o gbogbo ìdè já nínú ayé rẹ o ní orúkọ Jésù kò sẹ́ni tí ó mu omi tí ara ò ní tù ẹja ó bọ́ sínú omi ara ó tu ẹja omi ó bọ́ sí ilẹ̀ ara ó tu ilẹ̀ gbogbo ìwọ tó wà lábẹ́ òrùn omi tó gbé dání tó bá ti bẹ̀rẹ̀ sí lò ara kó bẹ̀rẹ̀ sí tù ọ́ ara kó bẹ̀rẹ̀ sí tu ìdílé rẹ o ní orúkọ Jésù Kristi olùgbàlà anointing oil tó bù sínú nǹkan yìí tó fẹ́ dà sínú ilẹ̀ yìí ilẹ̀ gbóhùn rẹ lónìí o ohun gbogbo tó bá gbé orí ilẹ̀ dáwọ́lé ó bẹ̀rẹ̀ sí ṣe àṣeyọrí o ìwọ tó wà lábẹ́ òrùn gbé orí ilẹ̀ kó lọ lọ́kọ rẹ gbé orí ilẹ̀ kó bí ọmọ kó gbọ́mọjó lórúkọ Jésù ìdè já nínú ayé rẹ o mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìjọ Olódùmarè gbogbo ẹni tó bá ilẹ̀ sọ̀rọ̀ nítorí rẹ agbára ẹ̀mí mímọ́ kó bà gbogbo ọ̀rọ̀ náà jẹ́ gbogbo ọ̀rọ̀ òdì náà tá a gbé orí ilẹ̀ sọ sínú ayé ọmọ rẹ sínú ayé rẹ sínú ìdílé rẹ sínú ìgbéyàwó rẹ lórúkọ Jésù ọ̀run parẹ́ lónìí ọ̀run parẹ́ o lórúkọ Jésù Kristi Olúwa wa àmín anointing oil ó lọ dà sílẹ̀ lẹ́ni o ẹ má mú o yóò dára fún wa o ẹ lọ dà sí ilẹ̀ lẹ̀ ẹ dà sí ilẹ̀ lẹ̀ kẹ bá Ọlọ́run sọ̀rọ̀ pé látòní lọ ìwọ ilẹ̀ mo fẹ́ kí ilẹ̀ kó gbé gbogbo ègúnlé ayé mi mì ìwọ ilẹ̀ mo wá fẹ́ gbórí rẹ máa ṣeré láti òní lọ mo fẹ́ gbórí rẹ máa ṣeré láti òní lọ mo fẹ́ gbórí rẹ máa ṣeré láti òní lọ lórúkọ Jésù ó sì bẹ̀rẹ̀ sí gbé orí ilẹ̀ ṣe rere ó ra àánú gbà o ní orúkọ Jésù gbogbo ibi tá a ti kọ̀ ọ́ sílẹ̀ ọ̀run yóò sọ ọ́ di ògo ayérayé o ní orúkọ Jésù gbogbo ibi tí a ti yẹ̀yẹ́ rẹ ìwọ mọ̀mọ́ yìí ní orúkọ Jésù ọ̀run yóò ṣe ìyanu ayé rẹ o lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ ti dayọ̀ o ó ṣoríire o lórúkọ Jésù Kristi olùgbàlà ó ra àánú gbà o lórúkọ Jésù Kristi olùgbàlà ọ̀run sọ ọ́ di ògo ayérayé o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tí Ọlọ́run ń lò fún wa lórí òkè àánú ìtúsílẹ̀ yóò dára fún yín o gbogbo èyí tẹ́ ẹ san ìdámẹ́wàá lórúkọ Jésù ọ̀run ti súre fún yín o gbogbo èyí tẹ́ ẹ san offering lórúkọ Jésù ọ̀run ti súre fún yín o
gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ yìí lórúkọ Jésù ẹ ó rí àánú gbà, ẹ ó jẹ èrè ìgbàgbọ́ lórúkọ Jésù, ẹ àní fi yín pìtà aburú ní orúkọ Jésù. Ó ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù, ọ̀rọ̀ yìí ti dayọ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ń gbàdúrà fún iṣẹ́ ìránṣẹ́ yìí, yóò dára fún yín lórúkọ Jésù. Bí ẹ ṣe ń súre fún mi, ọmọ yín náà, èrè náà ń dé bá àwọn ọmọ yín o ní orúkọ Jésù Kristi olùgbàlà. A ò lè ṣe lásán. Ọ̀la ní day 5, ẹ jẹ́ ká múra sílẹ̀ fún ọ̀la pé Olúwa, èmi náà fẹ́ gbà nínú ìbùkún ọ̀la yìí, mo fẹ́ gbà nínú ìbùkún ọ̀la yìí lórúkọ Jésù. Ìwọ náà ó sì gbà nínú ẹ̀ lórúkọ Jésù. Ìdílé rẹ ó gbà nínú ẹ̀ lórúkọ Jésù. Ó ra àánú gbà o, ọ̀rọ̀ rẹ ti di ayọ̀ o. Ẹ jẹ́ ká ṣe oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó sọ̀kalẹ̀ kó mọ́ bá wa gbé nísinsìnyí àti títí láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Ògo f'Olódùmarè, ògo f'Olódùmarè. Ó dàárọ̀ o. Sọmídògo ayérayé. Máa dògo ayérayé o. Sọmídògo ayé. Ọlọ́run mi yára dìde. Níbi tá ti kọ̀ mí sílẹ̀. Sọmídògo ayérayé. Dá sí ọ̀rọ̀ mi bàbá. Má jẹ́ fara sínú kú o. Nígbà tí ìṣòro bá dé. Ọlọ́run mi yára dìde. Níbi tá ti kọ̀ mí sílẹ̀. Sọmídògo ayérayé. Bàbá yìí dé tọmọlẹ̀, màmá yìí mọ́lẹ̀ rẹ̀ dé. Olúwa yọ lára rẹ̀, ó ní kó bá lè gbàgbọ́. Níbi tá ti ṣẹ̀sín rẹ̀ ò wá padà wá tún dòdò. Dá sí ọ̀rọ̀ mi bàbá, má jẹ́ fara sínú kúrò. Nígbà tí ìṣòro bá dé, Ọlọ́run mi yára dìde. Níbi tá ti kọ̀ mí sílẹ̀, sọmídògo ayérayé. Aráyé fi mí ṣẹlẹ́yà, ará ilé mi fi mí ṣẹ̀sín. Ẹ ò rí alákọ̀rí, ó tún gbalé àdúrà lọ. Níbi tá ti kẹ́jọ́ mi Jésù, sọmídògo àpèsè o. Dá sí ọ̀rọ̀ mi bàbá, má jẹ́ fara sínú kú o. Nígbà tí ìṣòro bá dé, Ọlọ́run mi yára dìde. Níbi tá ti kọ̀ mí sílẹ̀, sọmídògo ayérayé. Ọlọ́run gbọ́ bó ti ń sọ o, ìpèsè ló tọ́ ló pè mí. Èmi làwọn ìbéèrè tí èmi kò lè fèsì sí. Jésù wá dá mi lóhùn, kí ẹnu mi lè gbọ́rọ̀ rẹ pẹ́pẹ́. Dá sí ọ̀rọ̀ mi bàbá, má jẹ́ fara sínú kú o. Nígbà tí ìṣòro bá dé, Ọlọ́run mi yára dìde. Níbi tá ti kọ̀ mí sílẹ̀, sọmídògo ayérayé. Sísá lọ fọkàn balẹ̀, má torí àìlọ́kọ gbogbo jẹ́. Àti máa bànújẹ́ mọ́, ipò àìbímọ àdìtàn. Gbogbo bí ta ti fi ọ́ ṣẹlẹ̀ yà, wá kó wá padà lọ gbé gba ọ̀pẹ. Dá sí ọ̀rọ̀ mi bàbá, má jẹ́ fara sínú kú o. Nígbà tí ìṣòro bá dé, Ọlọ́run mi yára dìde. Níbi tá ti kọ̀ mí sílẹ̀, sọmídògo ayérayé. Ayé ló sọ pé ó ti parí, ènìyàn ló ní kò sí ìrètí mọ́. Ṣàtọ̀nù Ọlọ́run, bàbá mo wí pé wá tún dìde. Níbi tá ti ṣẹ̀sín rẹ̀ ò wá tún wá padà wá di ògo. Dá sí ọ̀rọ̀ mi bàbá, má jẹ́ fara sínú kúrò. Nígbà tí ìṣòro bá dé, Ọlọ́run mi yára dìde. Níbi tá ti kọ̀ mí sílẹ̀, sọmídògo ayérayé. Ọ̀rọ̀ ìyá ṣe lákòókò rẹ̀, bẹ́ẹ̀ mà ní Olúwa wí. Kò sọ̀rọ̀ ìtùnú sáyé rẹ̀, wípé ogun tí ìjà rẹ̀ ti tán. Gbogbo bí tá ti kọ̀ ọ́ sílẹ̀, ọdún ọ̀padà tún di ògo lójú wọn. Dá sí ọ̀rọ̀ mi bàbá, má jẹ́ fara sínú kúrò. Nígbà tí ìṣòro bá dé, Ọlọ́run mi yára dìde. Níbi tá ti kọ̀ mí sílẹ̀, sọmídògo ayérayé.
yẹ̀yẹ́ mi o. Sọmídògo ayérayé. Ibi tá ti dá mi lẹ́jọ́. Sọmídògo ayérayé. Gbogbo bí tí mo ti gún ọ̀kadà lọ. Sọmídògo ayérayé. Gbogbo bàbá ti fi mí ṣẹ̀sín bàbá. Sọmídògo ayérayé. Máa dògo ayérayé o. Sọmídògo ayérayé. Máa dògo ayérayé o. Sọmídògo ayérayé. Sọ mí dògo ayérayé o. Sọmídògo ayérayé. Sọ mí dògo ayérayé o. Sọmídògo